so ọjọ́ kan bẹ tẹ́ pé àwọn ọmọ kan tí mo fẹ́ kọ́ ní ṣì ń bá dé kíláàsì wọn ìtàn bá kọ tọ́pìkì yẹn sórí ojú pátákó ọmọ tán súnmọ́ mi nínú wọn wọ́n ti ṣe tí mi ò mọ̀ wọ́n ti ṣe pàdé ní pé ó dà pé bóyá olùkọ́ yìí máa ń gbé ntí ọkọ̀ sí orí ni pé àwọn tẹ̀sí tíjà yìí ntí mo kọ sókè wọn bá dà pé èmi mo sọ fáwọn pé káwọn máa kàwé wọn ti kọ́ wọn ti kà ó ti yá wọn. bí bó wá ntí ẹ tètè mọ̀ mo bá kọ kejì wọn ló ti yá wọn mo bá kọ kẹta wọn ló ti yá wọn nǹkan kan sọ sí mi lọ́pọlọ ni pé ó nídìí tán ọmọ fi ń gbé báyìí mo ní látòní lọ ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ dá ọ̀rẹ́ mi kan bẹ kọ́lọ́mbà ń wà pẹ̀lú ẹ̀ ó wà lẹ́kọ̀ọ́ báyìí à ń pè ní Mustapha Banji Habib pé èmi pẹ̀lú ẹ̀ sọmọ́ra wa gidi gan bá a ṣe jẹ́wọ́ wà á jọ lọ Moran School ni so bóun ṣe bá a ṣe kúrò Moran School Technical College ló ń lọ ní Ifẹ̀ bó sì ṣe tán báyìí ọlọ́nkádàrá pé oríṣẹ́ gidi èmi pẹ̀lú ẹ̀ lájọ máa ń lọ sí ilé ìyàwó mi torí màmá tiẹ̀ àtìyá ìyàwó mi lọ́jọ́ ọmọ ìyá ọmọ bàbá ibẹ̀ ni mo ti dá ìyàwó mi mọ̀ gbogbo ìgbà yẹn ni ó máa ń yà mí lẹ́nu báwọn ọmọ ṣe ń sìn èso ti yí nígbà yẹn téèyàn bá jẹ́ pé èèyàn lóbìnrin tí ó fẹ́ ẹ mọ̀ dírẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣe ó dé àyè kan tẹ́ pé ọ̀rẹ́ mi bá ń jíyẹn ni mo pa bẹ̀pẹ̀ à ń sọ fábùrù ẹ̀ pé mo fẹ́ ó lóun ò lè sọ o ìgbọ́n ń gbè ní ẹjọ́ ọmọ káàkiri wàá lè sọ ó lóun ò lè sọ o bọ̀bá lè sọ fúnra rẹ̀ ó lè sọ ìwọ ló yẹ kó o sọ ọ tí màá kó náà ó ṣàyàrí pẹ̀lú èròǹgbà tọlọ́run inú mo rò ní orí ara mi jọ́ kan mo bá kọ lẹ́tà nílé mo ti mú lọ́wọ́ bí n pé màmá ìyàwó mi sì ti dá mi mọ̀ mo lọ sádùúgbò wọn bá kí wọn ní pẹ̀lẹ́ o èkejì ẹ̀ ń kọ́ mo ní wọ́n rán mi ń sẹ́mo kàn ní pé kí ni lẹ́tà yẹn tí mo ti kọ dání ọ̀kànrà àfikún ìyàwó mi lọ́wọ́ kó gbà ọgbà lẹ́tà yẹn o so nígbà tèmi àti Bánjí wá ríra tí mo sọ fún kọ́lá ọmọ líle mọ̀ ní ó ti lọ mú lẹ́tà lọ bẹ̀rẹ̀ fún rẹ̀ nígbà mo rán sẹ́yìn tó dá mi lóhùn nígbà wá padà jọ lọ bá ń béèrè lọ́wọ́ ìyàwó mi lóhùn ti rí lẹ́tà yóò wá ní fún mi lésì ó ní òtígbà tí mo wà lẹ́kọ̀ọ́ torí nígbà yẹn a máa ń fẹ́ gbìyànjú tẹ̀yìn bá lówó lọ́tà wa náà sọ pé a fẹ́ sakọ pẹ̀lú owó tí ń bẹ lọ́wọ́ àkọ́kọ́ tí mo kọ́ wọ bàálù ńgbà mo wà lẹ́kọ̀ọ́ tí mo fẹ́ wálé ọdún bàálù ńgbà yẹn látẹ̀kọ̀ síbàdàn náírà 7 ni 7 náírà 7 ẹgbẹ́ take off and landing kò ju bíi 30 sí bíi 35 minutes lọ lẹ́kọ̀ọ́ síbàdàn wọ́n sì tún fún yín ní ẹ̀ ṣe mọ àwọn obìnrin Ọlọ́run túbọ̀ máa wà pẹ̀lú wọn wọ́n máa ń ní that emotional attachment sọmọ ọ̀pọ̀ ju tàwọn ọkùnrin lọ ìyá yẹn wá ńlá sọ pé ayọ́ máa ń ṣé wọn fẹ́ kún parẹ́ sí torí kí ni missing this interview kò sọ pé o miss gbogbo nǹkan láyé ẹ̀ náà pé nǹkan mi máa ṣe ọmọ yẹn bẹ̀rẹ̀ sí sunkún ìyá yẹn wà touch láti bí léèrè pé ẹ̀dínwó kí n lórúkọ ẹ̀ ọmọ yẹn bá dárúkọ rẹ̀ bọ́ọ̀mọ yẹn sì dárúkọ ẹ̀ obìnrin yẹn ìwárìrì bá ó bá dáhùn ó ní pé just because of your mother a máa ṣe interview yẹn fún ẹ. And be rest assured that if the company is taking 3 persons automatically you are one of them. wọ́n ṣe mú un ó sì ṣe interview owó ò sí nǹkan kan míì ọkàn pàṣẹ fún gbogbo àwọn panelists yòókù ní pé please come around o let us do interview for this young boy. Interview wọ́n yẹ̀ ìwé ẹ̀rí ẹ̀ wò ni wọ́n sì yẹ̀ ìwé ẹ̀rí ẹ̀ wò ó ní ṣèjú báyìí náà sì kọ approve onígbà tán àṣẹ tán ibi tí kọ́mìnì yẹn tó kí ń lẹ̀dí wọ́n sì. a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá ẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa Otasansan TV lórí ètò tá a pè ní ìrírí làgbà ibi tá a ti máa ń gbé àwọn àgbà tí wọ́n ti làmìlaka tí wọ́n ti lọ sókun tí wọ́n ti lọ sọ́sà tí wọ́n ti kún fún rírí láti bùnmi nínú omi ọgbọ́n wọn. Lénìí ìlú Ìkòyí la wà lọ́dọ̀ bàbá wa
tí Ọlọ́run ọba Èdùmàrè tí ó kà yẹ ọ̀kan nínú àwọn àgbà tí à ń wò kọ́ṣe. Nǹkan méjì ni èyí bínú ṣe. Àkọ́kọ́ ńbẹ̀ ni èyí bínú dàgbà, oore ọ̀fẹ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n ẹ̀yin àgbà náà lẹ sọ wípé ẹnu oníkan la ti gbọ́pọ̀n, ẹnu ọlọ́fà la ti gbọ́mọta. Fúnra bàbá mi òun náà ni wọ́n bá mi dárúkọ wọn kí a tó wá wọnú ètò lọ nísànsán. Kí lẹ fẹ́ gbọ́, kí lẹ fẹ́ mọ̀ nínú ìrírí bàbá? Bàbá mi, ẹ bá ní káwọn ará ilé tí wọ́n wò wá tí wọ́n ń gbọ́ wá. Auzubillahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Mo kí gbogbo àwọn èèyàn tí wọ́n ń wò wá nílé káàkiri ibi tí ìkànnì yìí bá dé, wọ́n ti ń wò wá káàkiri. Mo kí gbogbo ilé, lọ́mọ wa pẹ̀lú wa, Ọlọ́run tó ti ń bẹ lánàá ó ní lénìí, òun náà ni ó sì máa wà títí ayé. Èmi ni Alhaji Isiaka Kọ́láwọlé Akínlábí láti ilé Bàdìlà níkòyí níjọba onídàgbàsókè ìṣọ̀kan South LCDA ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ṣé àdúpẹ́ bàbá. Ọba Èdùmàrè tí ó sọ yín láti kékeré di àsìkò yìí kò ní fi yín sílẹ̀ o. Àmín. Èyí tó kù tẹ́ lò nú ayé ẹ̀ ní fi àìsàn lò, Àmín. ẹ̀ ní fi ìbànújẹ́ lò. Àmín. Ìdùnnú náà ni oúnjẹ àgbà ń tẹ́ máa rí tí ó máa ṣẹlẹ̀ sí tí ó máa dùn mọ́ yín nú, Ọba Èdùmàrè yóò máa ṣe fún yín o. Àmín. Ní tó tara yín jáde èyí tó mí àti tí ò mí, Ọba Èdùmàrè kò ní fọwọ́ bàjẹ́ kàn án. Àmín. Ẹ ṣé bàbá, a wá sọ́dọ̀ yín láti bùnmi nínú omi ọgbọ́n yín torí pé ẹ̀yin àgbà nínú tó torí ìwé sà ẹni ibi tí àṣẹ Èdùmàrè ẹni ibi tí àgbà tó bá jókòó sí tó bá ń rí ọmọdé bá gun orí ìrókò kò lè lè ìrí náà pè bẹ́ẹ̀ sà. Alhamdulillah. Bàbá bóò ni àṣebí yín, báwo lẹ ṣe ṣe kékeré ká mọ ọmọdé ẹ̀dẹ́ bàbá? Wọ́n bí mi ní ọjọ́ kẹjọ oṣù kìíní ọdún ní ọdún 1955. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run mo ti ṣe 70 ọdún, wọ́n pè 70 years lórí ilẹ̀ ayé. Ó fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún mi lórí ọ̀fẹ́ láti dàgbà dé ààyè yẹn. Pẹ̀lú bí Ọlọ́run ṣe kádàrá pé tí wọ́n bí mi, bàbá mi ni olóògbé olóyè Ganiyu Àtàndá Akínlábí tí wọ́n jẹ́ Bàdìlà ìlú Ìkòyí ní Ìjẹ̀tà. Màmá mi ni Madam Nusrat Adùnní Ṣẹ̀gilọ́lá Akínlábí, àwọn jọmọ Kire nílé Pàkó Ìlókè Àdáni Kire nípínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀-èdè Nàìjíríà. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run, bàbá mi jẹ́ wọ́n ṣe oríṣiríṣi iṣẹ́ tí mo bá mọ̀ wọ́n. Wọ́n fìgbà kan jẹ́ ẹni tí àwọn èèyàn nígbà yẹn máa ń pè ní washerman. Wọ́n máa ń bá wọn gbàṣọ, wọ́n sì máa bá wọn fọ̀ tán ó lọ. Irú lílọ̀ tán máa ń lo aṣọ ńgbà yẹn mo gbọ́njú bá pé orí àwọn nǹkan tó jẹ mọ́ bí iná ni wọ́n á dá wọn á gbé irin yẹn lé lórí àwọn ayọ̀n tí wọ́n ti rọ̀. Wọ́n rọra tó lé bá ti ń mú kan wọ́n fi lọ, tó bá ti ṣe wọ́n dá padà wọ́n mú mi. So lẹ́yìn yẹn wọ́n ṣiṣẹ́ pé wọ́n jágbẹ́. Lẹ́yìn yẹn wọ́n tó jẹ́ ẹni tó máa ń ra kòkó, èkùrọ́, kọfí, oníṣòwò produce ni wọ́n. So màmá mi jẹ́ àwọn náà jẹ́ oníṣòwò náà tó ń jẹ́ pé wọ́n máa ń ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tó jẹ mọ́ṣẹ́ inú ilé. Màmá mi máa ń ta oríṣiríṣi ọjà, wọ́n máa ń tó oúnjẹ, wọ́n máa ń oúnjẹ tútù. Wọ́n dẹ̀ tó ń fìgbà kan pẹ́ pé wọ́n ṣègbìyànjú. Wọ́n wà nú ẹni tó pé àní wọ́n kọ́ mú okòwò fùfú wọ ìlú Ìkòyí, màmá tó bí mi. So mo ní ìbẹ̀rẹ̀ ìgbésí ayé mi ní ìpìlẹ̀ pẹ̀pẹ̀ pé agbègbèríko díẹ̀. Iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo ti bẹ̀rẹ̀ ìgbésí ayé mi ní St. David's Anglican Primary School ní abúlé kan tó ń pè ní Àrìnkìnkìn ní Ìkòyí níjọba ìbílẹ̀ tí wọ́n ti bí mi. Ó tó di àsìkò yẹn torí bàbá mi jẹ́ ẹnìkan tí ó jáde tó máa ń rìn káàkiri pẹ̀lú kóńsókòwò. Ọ̀rẹ́ wọn kan jẹ́ ọmọ Ìbàdàn, wọ́n ń pe bàbá yẹn ní Amusa.
agboolé ìṣèrò lọ́jà gbó ni bàbá yẹn ti wá. Àsìkò tí wọ́n bí mi kò ju bí oṣù 3 àbọ̀ tí wọ́n bí mi, bàbá yẹn náà bí ọmọ kan tó náà jọkùnrin, torí pé orúkọ tán sọ mí yẹn tó náà jọkùnrin òun àti bàbá mi sì jọ rẹ̀, orúkọ yẹn náà ni wọ́n sọ ọmọ tiẹ̀. Ó fi ọmọ yẹn sí ilé kéwú láti dúró lé bàbá mi lọ́rùn pé kémi náà máa bọ̀ wá sí ilé kéwú nìbàdàn. Mo rántí dáadáa àdúgbò kan tó ń pè ní bí òkú, tá a bá ti kúrò lọ́rùn yàn tá a ń bọ̀ wá sí bẹ̀rẹ̀ ibi gbirigbiri kan báyìí, ibẹ̀ làdúgbò yẹn. Àáfàá tó kọ́ wa ń kéwú tá a wà lọ́dọ̀ rẹ̀ ńgbà yẹn náà ń pe bàbá yẹn ní àáfàá yìí sá. Àáfàá yẹn máa ń lọ káàkiri sí náà ọmọ kéwú. Bàbá kì í mọ̀ sí àná ìjẹta lẹ́ ń sọ ìtẹ́ tó ń rántí àwọn orúkọ yẹn. Nígbà tó yẹ pé bọ́lá ṣe kádàrá ni tí ó sì gàgà tó ṣe ọpọlọ mi, mo rántí gbogbo yẹn. So ibi tí mo ti bẹ̀rẹ̀ yẹn, but mọ̀lẹ́bí màmá mi kan ilé wọn ò jìnnà síbẹ̀ yẹn, ìyáálé Ògúnmọ́lá la máa ń pè ní bẹ̀rẹ̀. Ìyá yẹn bẹ́ẹ̀ ni ẹni tó ṣokùnfà àti dá mi padà wá sí Ìkòyí padà, pé dandan ló bí wọn fi mí sí ilé kéwú tó jẹ́ akọ́wé, pé dandan ni kí n kàwé. So mo ṣe bẹ̀rẹ̀ primary school ní 1963 nìyẹn. So ìgbà tí mo dẹ̀ wà primary school yẹn títí mo jáde. Ìgbà tí mo jáde, àwọn kan jẹ́ bí àbúrò bàbá mi tán jẹ́ oníṣòwò tó ń taṣọ. Ìyẹn jẹ́ bí ìwúrí fún mi pé mi náà sọ pé mo fẹ́ kọ́ṣẹ́ aṣọ. So lẹ́yìn tẹ́ jáde tí mo jáde ìwé 6. Ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run, ẹni tí mo pè ní mọ̀lẹ́bí màmá mi yẹn tó jẹ́ ìyáálé Ògúnmọ́lá, ìyá yẹn ṣe púpọ̀ nínú ìgbésí ayé mi, k'Ọlọ́run bá mi forí jì wọ́n. So màmá yẹn nígbà tó gbọ́ pé nǹkan báyẹn ni ó láti padà wá sí Ìkòyí, torí wọ́n ti nígbà tí mo kúrò ní primary school wọ́n tó dá mi padà lé kéwú yẹn. Ìyá yẹn ló wá sọ pé dandan ni ọmọ ìgbọ́dọ̀ lọ sí iléèwé. So pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run mo láti padà wá sí Ìkòyí. Ọ̀nkú mi kan bẹ k'Ọlọ́run túbọ̀ bá mi lékún àlàáfíà wọn. Wọ́n jẹ́ Amos Ọládìípọ̀ Mákindé láti ilé Alápẹ̀ ní Ìkòyí. Àbúrò náà jẹ́ sí bàbá mi. So wọ́n nífẹ̀ẹ́ mi púpọ̀ jù torí kékeré báyìí mo wà náà àwọn ọmọ tó máa ń pè ránṣẹ́ káàkiri. So bàbá yẹn ni bàbá mi ní pé nígbà tó ti dán padà wálé, torí ìyáálé Ògúnmọ́lá yẹn sọ̀rọ̀ burúkú sí bàbá mi àti màmá mi pé òun mú mi wá pé kí n bẹ̀rẹ̀ iléèwé, wọ́n tún dá mi padà lé kí ó kì í ṣe irú ilé kí ó ti ń bẹ ní Kàràṣí ní Elékùrọ̀. Ilé kí ó tẹ́ pé torí ilé kí ó oníláwà ni náà fi mí sí ń gbà yẹn. So ẹ̀ránkù mi tí mo pè ní Mákindé yẹn, bàbá mi ńlá sọ pé wọ́n wà lọ́ọ̀ pé àbúrò àwọn Dípọ̀ wá o tó bá ti dé, láti gbé ọ̀rọ̀ mi síwájú ẹ̀, wọ́n gbé wọn síwájú wọn. Ẹni yẹn kàwé tí wọ́n. Kàwé wọ́n ní grade 3 grade 2 àtàṣoṣo. So wọ́n ti jẹ́ pé grade 3 náà fi ń ṣiṣẹ́ ńgbà yẹn. So wọ́n láti ṣàlàyé ọ̀rọ̀ mi fún wọn. Àwọn ni wọ́n fi kẹ̀kẹ́ wọn gbé mi lọ sí ADC Modern School. Wọ́n ti ṣe exam wọlé nígbà yẹn. So pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run, pẹ̀lú ọpọlọ t'Ọlọ́run fún mi, ìwọ̀nba ìdánwò tí wọ́n ṣe yẹn wọ́n mú ìwé ẹ̀fẹ́ mi náà. So ibi tán kọ sí wọn láti fi mí sí ilé ìkàwé kan níbẹ̀, èmi náà ṣe exam yẹn kò ju bí béèrè àsìkò lọ tí mo jẹ́ pé mo ṣe èmi tí wọ́n kọ síbẹ̀, èdè òyìnbó ni, ìṣirò ni àti nǹkan tó jẹ mọ́ ìmọ̀ pẹ́pẹ́pẹ́ tó ń pè ní general paper. Kíá tí mo ti parí ẹ̀ mo kó lé wọn lọ́wọ́, kíá ni wọ́n bá mi máàkì ẹ̀. Wọ́n ní ọmọ tán sọ pé ọmọ ilé kéwú ni ló ṣe dáadáa báyìí. Ó yà wọ́n lẹ́nu. Ó yà wọ́n lẹ́nu. Ìnídélé níjọ́ yẹn ni wọ́n kọ gbogbo àwọn nǹkan tí màá nílò gẹ́gẹ́ bí ìwé àti nǹkan èlò ní school. Mo sì bẹ̀rẹ̀ modern school ní 1970. Ìyẹn bàbá kí dùnú mi yẹn lè pọ̀ fún mi, bàbá mi sì bẹ̀bẹ̀ fún mi ní ìgbà yẹn. Nínú kẹ̀kẹ́ méjì tó ní tó dáa jù ń bẹ́ẹ̀, ó gbé fún mi tí mo máa fi ń sakọ́ káàkiri ìlú mẹ́tẹ̀ẹ̀ta ń bí. Nígbà náà. Nígbà yẹn. Ẹni tó bá sì ní kẹ̀kẹ́ nígbà náà rẹ̀. Nígbà tó yẹ pé èèyàn gbé mọ́tò fún mi sẹ́yìn. So bí mo ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé mi nìyẹn. Nígbà tí mo dẹ̀ kó modern school
lọ́nkádàrá pé mo yege iṣẹ́ pọ̀ lásìkò gbà yẹn mo kọ́kọ́ lọ sílẹ̀ Ìgbò torí ẹ̀gbọ́n mi kan wà nílẹ̀ Ìgbò gbà yẹn ọmọ ológun ni ó ti dolóògbé báyìí. nígbà yẹn tí ẹ̀ bá ti parí modern school gbà yẹn ìpele ẹ̀kọ́ mi wà àbí bẹ́ẹ̀ náà ni. ìpele ẹ̀kọ́ pọ̀ jáǹtìrẹrẹ ọmọ tó bá jáde ìwé mẹ́jọ ń gbà yẹn tó bá lọ sí tó ṣe dáadáa tó bá lọ grammar school ìpele kejì ni wọ́n fi sínú ọdún 5 tí ó yẹ kó lò grammar school. èèyàn lè lọ sí technical college ilé ìwé tán ti máa ń kọ́ ọmọ ní bẹ́ẹ̀ ó sì kọ́ sí ọwọ́ èèyàn lè lọ sílé ẹ̀kọ́ olùkọ́ni àǹfààní yẹn wà ń báyìí ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run kọ́ lọ sí ilẹ̀ Ìgbò ibi kan tó ń pè lóbòsì ẹgbẹ́ Onitsha mo lọ bẹ́gbọ́n mi yẹn ń bẹ ó wáṣẹ́ kékeré kan fún mi mo ṣe bí oṣù bíi mélòó kan níbẹ̀ ẹ̀gbọ́n ọ̀nkú mi kan náà tó jẹ́ bí àbúrò bàbá mi wà lẹ́kọ̀ọ́ ìgbà yẹn lẹ́tà kíkọ ni kò sí nǹkan kan tó ń jẹ́ pé èèyàn ń pè lórí aago ẹ̀ pé fóònù so mo kọ lẹ́tà sí yẹn láti pa mí láṣẹ pé kí n máa bọ̀ wá sẹ́kọ̀ọ́ láti ilẹ̀ Ìgbò àbúrò rẹ̀ tó jábúrò fóònù tí mo wà lọ́dọ̀ irọ́ mo pa fún un pé mo lọ́ọ́ kó ẹrù mi yòókù ní ilé mo sì kọjá sẹ́kọ̀ọ́ ní Èkó yẹn tí mo dé àsìkò gbà yẹn ẹ̀gbọ́n yẹn ọ̀nkú mi yẹn kọ́ ló máa mi forí jì wọ́n à ń jẹ́ Jimoh gbòdé yìí bàbá Fatai àwa mẹ́rin la dé sọ́dọ̀ wọn gbà yẹn àwa mẹ́rin ni wọ́n bá ní wáṣẹ́ fún àwa méjì láti ilé bàbá wọn àwọn méjì míì láti ilé màmá wọn wọ́n wáṣẹ́ fún wa èmi pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run wọ́n bá mi ríṣẹ́ sí Foremost Diaries tí ń bẹ nílùú Péjú gbà yẹn wọ́n ń produce àwọn nǹkan mímu bíi nǹkan pé chocolate ẹlẹ́rìndòdò yogurt mo ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé mi níbẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ẹni tó jẹ́ personnel manager wa ń gbà yẹn bàbá yẹn wọ́n Mr. Akande ọmọ gbọ̀ngàn ni wọ́n ṣe dáadáa púpọ̀ jù wọ́n á pè wá wọ́n á bá wa sọ̀rọ̀ pé èèyàn ọmọ yìí ìwé ẹ̀rí tẹ́ gbé dání yìí ìwé ẹ̀rí yìí kéré ẹ gbọ́dọ̀ gbìyànjú. nígbà tẹ́ wà nílé iṣẹ́ yẹn tí mo wà nílé iṣẹ́ wọn owó ní. ipò tán fi mí sí gbà yẹn nǹkan pè ní tally clerk TALLY mo gbọ́dọ̀ mọ nǹkan tó bá jẹ́ pé product tó bá jáde ní company lójúmọ́ iye kan ló jẹ́ mo ní ìwé tán gbé fún mi lẹ́jà ńlá báyìí màá rìkọ́dù ẹ̀ tó bá jáde lójúmọ́ mo gbọ́dọ̀ rìkọ́dù ẹ̀ iṣẹ́ tán gbà mí fún mi. Mr. Akande yẹn tó máa ń bá ní sọ̀rọ̀ tó máa ń ṣe tó máa ń bá ní sọ̀rọ̀ lẹ́nu iṣẹ́ tí n bá wálé pé wọ́n fún wa ní leave láti Èkó ọ̀nkú mi tí mo ti kọ́kọ́ dárúkọ wọn lẹ́ẹ̀kan pé wọ́n jẹ́ olùkọ́ Mr. Makinde nígbà tí dé nítorí máa ń sọ fún mi sì máa ń rántí títí dòní àní Kọ́lá iṣẹ́ tó ń ṣe yẹn iṣẹ́ tí ò ní gbòǹgbò ni wọ́n lè léyìn dànù gbà míì nǹkan kan wọ́n máa ń sọ fún mi lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn náà ṣokùnfà pé mo gbọ́dọ̀ lọ iléèwé olùkọ́ni tó àtẹ̀kọ́ yẹn mo ti wá ṣe pé wọ́n gbogbo fọ́ọ̀mù mo wá ṣèdánwò tó ìgbà yẹn iléèwé olùkọ́ni pọ̀ dáadáa nígbà yẹn èyí tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ilé ẹ̀kọ́ olùkọ́ nígbà yẹn wọ́n pè Baptist College níwò ibẹ̀ ni mo gba fọ́ọ̀mù sí àdẹ̀sẹ̀ exam náà àwọn tó yege ni mo wà àlèwà tá a wọlé sílé ìwé yẹn gbà yẹn torí ìjọba àpapọ̀ bẹ̀rẹ̀ program kan tó ń pè ní UPE Universal Primary Education Scheme nígbà yẹn láyé ológun ni wọ́n nídìí ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ àwa táyé wọ́n gbà wọlé ńgbà yẹn díẹ̀ ládé ní 500 tó ń pè ní 500 students nígbà yẹn classes tí wọ́n pè wá sí ńgbà yẹn ó bẹ̀rẹ̀ láti A títí di N A B C D E F G H I J K L M N nígbà yẹn nígbà tó di pé àwọn kan nù wá tó yẹ pé ìwé ẹ̀rí wọn ò pé ìwé mẹ́jọ tán gbà wá wọlé wọ́n lé hàn classes méjì dànù ònà wá ń gbà yẹn tó láì mọ ní ìwọ̀nba. ní kíláàsì kan tó bí mélòó. àwa tá a wà ní kíláàsì kọ̀ọ̀kan gbà yẹn á tó bí 40 nígbà yẹn.
nígbà yẹn bàbá ẹ ní láti ibi tẹ́ ti ń ṣiṣẹ́ ẹ ti gba fọ́ọ̀mù bẹ́ẹ̀ lọ sí iléèwé olùkọ́ni ṣé òkè ẹ ti sọ wípé wọ́n máa ń gba ìmọ̀ràn pé kẹ́ ẹ tẹ̀síwájú ni bẹ́ẹ̀ ni. bó o ní ṣíṣiṣẹ́ pọ̀ pẹ̀lú iléeṣẹ́ aládàáni nígbà yẹn báwo ló ṣe rí. ilé iṣẹ́ tèmi ti ṣiṣẹ́ ńgbà yẹn ẹni tó ní iṣẹ́ yẹn tó ní ilé iṣẹ́ yẹn pẹ̀lú àwọn technical partners wọn ní Ọ̀túnba Mobọ́lájí Bank Anthony. ọmọ Nàìjíríà náà. ọmọ Nàìjíríà ni wọ́n tọ́jọ́ mi kù. wọ́n ní àṣepapọ̀ pẹ̀lú àwọn kan tán jẹ́ bí òyìnbó tán jẹ́ bí ọ̀rẹ́ wọn. torí tá a gbọ́ ni pé nígbà yẹn àwọn òyìnbó náà bàbá yẹn ló dá iṣẹ́ yẹn lẹ̀ àwọn technical partners wọn wá láti ìlú òyìnbó wọ́n jọjọ fọwọ́sowọ́pọ̀ ẹni. so bí mo ṣe tẹ̀síwájú láti lọ ilé ẹ̀kọ́ olùkọ́ni. ọdún mélòó lẹ wá lò ní ilé ẹ̀kọ́ olùkọ́ni. láì mo bẹ̀rẹ̀ 1975 mo dẹ̀ kó bẹ̀rẹ̀ 1978. ilé ẹ̀kọ́ yẹn ń sìn ló ti di Bowen University nílùú Wòsàn. ló ti di Bowen University nílùú Wò torí àwọn Baptist ni wọ́n ní ìjọ Baptist àná sí ní yunifásitì yẹn tó ń jẹ́ Bowen sí. tó túmọ̀ sí pé aládàáni náà nígbà yẹn náà. aládàáni kọ́ aládàáni sì ni ìjọba ló ń control láyé ológun gbà yẹn edit kan wà tẹ́ pé gbogbo àwọn iléèwé tó jẹ mọ́ iléèwé aládàáni ìjọba gbà wọ́n pẹ̀lú military edit tó ń bẹ ní ìtàǹgbà yẹn so ìjọba ló ń control rẹ̀ ìgbà táwa iléèwé yẹn gan oúnjẹ ọ̀fẹ́ ni kò sówó iléèwé ìjọba àpapọ̀ ló gbé ìgbà téèyàn bá tó wà ní iléèwé tó parí pé àṣekágbá kíláàsì a máa ń fa ní 8 náírà mẹ́jọ nígbà yẹn tá a bá gba owó yẹn nígbà téèyàn gba òbítíbitì owó ní sìn o níparí oṣù gbogbo ẹni bá ti wà ní final class wọ́n fà ní náírà mẹ́jọ gbà yẹn. tó a gbọ́ nínú ìwádìí tí mo ṣe. oúnjẹ ọ̀fẹ́ sì wà gbogbo nǹkan wà oúnjẹ ọ̀fẹ́ wà ibò tó ìkanra toilet papers tá a fi máa ń yàgbẹ́. ọlọ́fẹ́ ni. àwọn náà ń fún wa ọṣẹ ẹ̀wẹ̀ àwọn náà ń fún wa. irú iléèwé tèmi tún lọ gbà yẹn gan laundry department wà aṣọ tẹ́ ẹ bá ti lò tó jẹ́ uniform ẹ kò sílẹ̀ ní ọjọ́ Friday ó ti bá yín fọ̀ tó bá di Sunday ẹ lọ gbà uniform ẹnì kọ̀ọ̀kan ti ní orúkọ tó ń ká kú kọ sí tẹ́ bá ti débẹ̀ tẹ́ dárúkọ wọn kò gbó aṣọ yín tẹ́ yín wọ́n ti lọ. àdúpẹ́ nígbà tí ẹ wá ṣetán ní iléèwé olùkọ́ni nílùú Ìwó kí ni ìtẹ̀sẹ̀ ẹ fi ìwé ẹ̀rí yẹn torí àti màá yípa tó bá lọ sí iléèwé olùkọ́ni dandan ni kó ṣiṣẹ́ olùkọ́ ṣe fi ìwé yẹn ṣiṣẹ́ olùkọ́ àbí. pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àwa 436 la jáde nílé ìwé yẹn lọ́dún yẹn ìtàn máa ń ṣe pẹ̀lú ilé ìwé olùkọ́ nígbà yẹn gbogbo ọmọ tó bá jáde tán ti ṣèdánwò inú ọlídé ló ti fún wọn ní ààyè tó ń ká kó ti gbé ṣiṣẹ́ inú àwa mẹ́rin tí wà ní orí ọ̀fẹ́ àti wà nígboro Ìbàdàn ló jẹ́ kan ń bẹ̀ mi ṣàdédé wà nígboro Ìbàdàn gbà yẹn màmá tí mo dọ́kọ́ dárúkọ pé ìyáálé Ògúnmọ́lá yẹn tó jẹ́ ẹ̀gbọ́n màmá mi ọmọ wọn àǹtí mi tó nífẹ̀ẹ́ mi tó pọ̀ ní kọ́lọ́mbà mi forí jẹun náà a máa ń pe àǹtí yẹn ní Mojoyin ó máa ń bá mi ṣàwàdà pé nígbà tí mo fẹ́ jáde ń bẹ̀ pé Kọ́lá tó bá ti ṣe tán bẹ̀ ń sìn abúlé yín ń bẹ̀ yẹn lọ́ padà sí mo ní rárá o àní mélòó gan ni Ìkòyí tí ò ju àdúgbò kan lọ nìbàdàn mo máa ń sọ fún tó bá tẹ ẹ yóò bá mi ṣàwàdà pé bí ó ṣe já ju àdúgbò kan lọ ìlú ni o àní bí ìlú mẹ́ta gan ló so papọ̀ ń bẹ́ẹ̀ yẹn pé Ìkòyí Àpòmù àti Ìkirè so òun ló ṣokùnfà pé mo ṣe rí oore ọ̀fẹ́ àti wà nìbàdàn torí òun náà kàwé sẹ́ńtáǹsì ló lọ so ẹnìkan tó jẹ́ senior rẹ̀ ló lọ sọ̀rọ̀ mi fún gbà yẹn pé àbúrò òun kan tó máa ṣe fi mí sí gbòòrò Ìbàdàn nìyẹn ìgbà yẹn bí tí nǹkan rẹwà dé tí wọ́n bá fi èèyàn sí Ìbàdàn wọ́n béèrè bí àdúgbò tẹ́ ń gbé gbòmìnlé yín ilé ìwé tí ò jìnnà sí ibi tẹ́ ń gbé yẹn ni wọ́n fi yàn sí ìjọ tí àǹtí mi yẹn mú mi lọ bá ẹni tó jẹ́ akọ̀wé fún ètò ẹ̀kọ́ primary nígboro Ìbàdàn gbà yẹn máa yẹn bi mí léèrè pé kí ni
kí n sọ̀dí mélòó kan tó jẹ́ kí n wulẹ̀ fẹ́ràn pé kí n wà nìbàdàn. àbí o. Mo ní àkọ́kọ́ ń bẹ̀ tí n bá wà nìbàdàn tí n bá fẹ́ lọ kù tí n bá ti dé páàkì ní gbẹ́gbẹ́ wọkọ̀ ní Agodi gate pé kí á ní màá rí ọkọ̀ tí ó gbé mi gbé kò ní lè ràn òbí mi. Pẹ́lẹ́ kejì mo ní lẹ́mìí pé mo fẹ́ tẹ̀síwájú ní ẹ̀kọ́ mi pé yóò lè fún mi lórí ọ̀fẹ́ àti máa ka ìwé lábẹ́nú tó ń pè ní extramural classes pé màá lè wà ń bẹ. Ó ní ṣé mo ti ṣèwádìí, mo ní mo ti ṣèwádìí pé ó ń bẹ nílò ìlà. Ó ní kí mo wulẹ̀ sọ nǹkan kan mọ́ pé ìdí méjì tí mo ti fi lẹ́yìn ó ti jẹ́ wúrí fóun tó bá ṣe fi mí sí àdúgbò géètì ńgbà yẹn ní skul kan bẹ ńgbà yẹn ó sì wà dísìn wọ́n ń pè ní SDA primary school Agodi gate 7-day Adventist primary school. Lábá ti ń lọ sí lòyìnlá wà lábalápá àlàáfíà bá tí n bá ti ń bọ̀ láti Agodi. Bẹ́ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ ṣe olùkọ́ ní 1978. Àwa 9 ni àwa tá a jáde nílé ẹ̀kọ́ olùkọ́ nígbà yẹn tán kó sílé ìwé yẹn. Torí wọ́n máa ń sọ nǹkan kankan gbà yẹn pé òkú grade 2 owó ààyè rẹ̀ owó. Àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá mọ̀ tó mọ ìmọ̀ àtẹ̀kọ́ ó sọ pé ẹ fáwọn olóko ẹ̀ káwọn máa lọ ilé káwọn lọ́ọ́ máa fòkú ẹ̀ àwọn fi wá nǹkan jẹ. Àwa 9 la jọ dé síbẹ̀ yẹn gẹ́gẹ́ bí olùkọ́ tó ẹsẹ̀ jáde láti lẹ́ẹ̀kọ́ olùkọ́ni. Pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run bí n pé Ìbàdàn bẹ́ẹ̀ yẹn tí mo sì ti ní àwọn àfojúsùn yálẹ̀ mi náà ti bẹ̀rẹ̀ láti máa lọ fún extramural classes. àti bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ olùkọ́. Torí iléèwé nígbà yẹn ó pín sí méjì aláàárọ̀ wà ọlọ́sàn dẹ̀ wà. Ọlọ́sàn yẹn ni mo wà á wọlé ní 12 á jáde ní 5. So méjì ni iná pín nígbà yẹn aláàárọ̀ nígbà tí wọ́n fẹ́ ṣe interview fún wa gan mo rántí gbólóhùn kan tí ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ètò ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Ìbàdàn bí mi. Ó ní kí ló dé tó fi fẹ́ jẹ́ pé o fẹ́ dúró sí Ìbàdàn. Mo ní mo ti sọ̀dí fún. Ó ní àdúgbò géètì tó wá mú yẹn gbogbo àwọn ó gbé fẹ́ àwọn fáìlì àwọn iléèwé yẹn jáde gbogbo bẹ̀ ti kún láàárọ̀. àwọn iléèwé tó wà ń bẹ. gbogbo ọba dáhùn pé ọba ń bá àǹtí mi yẹn ṣàwàdà pé Mójóyìn àbúrò rẹ yí orí rẹ lé o pé gbogbo iléèwé tí mẹ́mẹ́ yẹn láàárọ̀ ó ti kún. Ọba bí mi léèrè pé ṣé o ti rí báyìí mo ní tó bá ipò lóru bá ń bẹ ẹ fi mí só lóru. ó gbọ́dọ̀ láàárọ̀. ní bàbá yẹn bá kúlẹ̀ fẹ́yìn pé ẹ wọ ọmọ ẹ̀ mo ní kọ́mùnì mo ti ṣiṣẹ́ kí n tó lọ sílé ìwé pé shiftings 3 la máa ń ṣe aláàárọ̀ ọlọ́sàn títí di ìrọ̀lẹ́ àtàlálẹ́. tó ti mọ́ mi láà. mo ní lọ́jọ́ sọ pé tó lóru bá ń bẹ kí wọ́n fi mí só lóru wọ́n sì fi mí sọ lọ́sàn-án ni. ibẹ̀ mo wà láti 1978 di 1980. 1980. èròǹgbà mi gbà yẹn ni pé mo fẹ́ kí n lọ sí ilé ẹ̀kọ́ gíga yunifásitì pé mo fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa òfin tàbí kí n kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ òṣèlú tó ń pè ní political science. Pọ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run gbà yẹn JAMB ó wà ó ẹsẹ̀ bẹ̀rẹ̀. Ẹnìkan bẹ tèmi pẹ̀lú ẹ̀jọ́ ṣiṣẹ́ rí nílé gbàgbé orúkọ màdám yẹn wọ́n pè ní Mrs. Lawal. Ìyá ọkọ ẹ̀ ọjọ́ nìkan tó jẹ́ lecturer ní UI. So ó ní pé gbogbo ìgbà yẹn kò sì sí law nìbàdàn, Ifẹ̀, Èkó, Benin àwọn ibi tó súnmọ́ wa ń bí báyìí tí ìmọ̀ nípa ẹ̀kọ́ òfin law tó wà nígbà náà. So nígbà yẹn ẹ̀gbọ́n yẹn láti sọ pé tí n bá fi sì fẹ́ ṣe nítorí jẹmọ́ ìmọ̀ ní ìjìnlẹ̀ bíi English n lè fún mi lórí ọ̀fẹ́ pé àwọn lè bá mi ní mi ọ̀fẹ́. Mo yarí mọ́ wọn lọ pé mo nílò yẹn tàbí post science níbẹ̀ yẹn pé kò sáàyè kankan gbà wò. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run mo gba àwọn forms lọ sí tó pọ̀ káàkiri lọ colleges of education bíi 5 àbí 6 gan. Wọ́n mú mi ní gbogbo ibi tí mo gba fọ́ọ̀mù colleges of education sí ni wọ́n gbé mú mi. gbogbo ìgbà yẹn ṣé àwọn òbí ti yọwọ́ àbáwọn àtàntí nǹkan lọ́wọ́ àbí ẹnu owó tẹ́yìn náà ń rí tẹ́bí sílẹ̀ òbí mi nígbà tó yẹ pé mo ti jẹ́ pé mo lọ ilé ẹ̀kọ́ olùkọ́ni níwò
màmá mi àti bàbá mi kọ́ lọ́run tó bàbá mi forí jìn wọ́n kọ́ lọ́run bá mi kẹ́ wọn wọ́n ṣègbìyànjú wọ́n bá ìkúnlọ́wọ́ tó yẹ ká máa ṣe wọ́n máa ń ṣe fún mi. Mo rántí dáadáa òǹkù mi kan bẹ nígbà yẹn late G.O. Ọláìtàn Gàníyù Orímádégún Ọláìtàn ní ìsìn nígbà yẹn tán bá ti jẹ́ pé àwọn à ń ṣiṣẹ́ ń wò wọ́n sì máa ń wálé gbogbo weekend. Màmá mi ó gbìyànjú pé wọ́n bá ti ń padà kán bá dẹni tó mú nǹkan tó jẹ mọ́ oúnjẹ dání ó kàn jáfe kún ni so wọ́n sì bá ní gbé wá wọn ó gbé wá fún àníwò. Nígbà yẹn ìkúnlọ́wọ́ wà látọ̀dọ̀ àwọn òbí ìkúnlọ́wọ́ wà téèmì gan bá ìgbà yẹn tí n bá fẹ́ gbìyànjú àti jẹ́ pé kí n rí pé àwọn òbí mi gan mọ rírì èèyàn. Àwọn ọ̀rẹ́ mi kan jẹ́ àwọn ọmọ Èjìgbò ẹni ó bá dẹ̀ ti súnmọ́ ìlú yẹn dáadáa àwọn ọmọ ìlú wọn pọ̀ ní orílẹ̀-èdè kan tó ń pè ní Côte d'Ivoire Ivory Coast. Mo lóore ọ̀fẹ́ àti tẹ̀lé àwọn kan nínú ọludé gígùn lọ rí sí orílẹ̀-èdè Ivory Coast ní bí ẹ̀ẹ̀mejì. So ìtọ́jú tí wọ́n máa ń fún yẹn bá yẹn níbẹ̀ ìtọ́jú tó ga ni o. So ìkúnlọ́wọ́ wà látọ̀dọ̀ àwọn òbí. Nígbà tẹ wá. Ibẹ̀ yẹn gan mo ti lóore ọ̀fẹ́ àti ọkọ̀ wọ bàálù rí láyé mi. ok bàálù náà ló ń gbà náà. Wọ́n á ń lo bàálù tó ń gbé látèjìgbò yẹn oore ọ̀fẹ́ wà tẹ́ pé tọ́mọ bá gbọ́ludé àwọn òbí wọn ti máa ń ṣètò àwọn bọ́ọ̀sì bọ̀gìnìbọ̀gìnì yẹn tí wọ́n ń lò ń gbà yẹn wọ́n á ti ṣe ètò wọ́n wá gbé àwọn ọmọ wọn látèjìgbò lórí ilẹ̀ wọ́n á gbé wọn gba ọ̀nà bọ́dà gbogbo àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní ẹkùn West Africa bíi Benin, Togo, Ghana èèyàn gbà kọjá kéèyàn tó dé Ivory Coast but àwọn òbí yẹn tí wọ́n jẹ́ òbí yẹn bí nǹkan ti gbọ̀rẹ̀gẹ̀jigẹ̀ lórílẹ̀ ìgbà kan tó ń bẹ tá a lọ tá à ń padà bọ̀ àmọ́ tí wọ́n kọ́ ní oore ọ̀fẹ́ àti wọ bàálù rí lẹ́ẹ̀kan ṣáájú àsìkò yẹn nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ torí nígbà yẹn a máa ń fẹ́ gbìyànjú téèyàn bá lówó lọ́tà àwa náà sọ pé a fẹ́ ṣàkọ pẹ̀lú owó tí ń bẹ lọ́wọ́ wa. Àkọ́kọ́ tí mo kọ́ wọ bàálù ńgbà mo wà lẹ́kọ̀ọ́ tí mo fẹ́ wálé ọdún bàálù ńgbà yẹn látèkó síbàdàn náírà 7 ni 7 náírà 7 ẹ̀pẹ́ take off and landing kò ju bíi 30 sí bíi 35 minutes lọ lẹ́kọ̀ọ́ síbàdàn wọ́n sì tún fún yín ní refreshment náà bàálù. Bọ̀tígbà tí mo lọ sí Côte d'Ivoire yẹn mo lórí ọ̀fẹ́ àtúntì wọ bàálù lọ síbi tó jìnnà ju tí mo ti lórí ọ̀fẹ́ lọ. ṣe ibi tá a ti wá tẹ bọ́rọ̀ dé níbi tí ẹ̀ ń gbìyànjú láti wọ yunifásitì. So nígbà tí yunifásitì ti rí bó ṣe lóun ó rí báyẹn àwọn míì kan bẹnu wa tá a jọ ń gbìyànjú báyẹn àti olórí ọ̀fẹ́ àti lọ yunifásitì àti ọlọ polytechnic ọwọ́ àpò àwa bíi mélòó kan lẹ̀. Ọ̀rẹ́ mi kan bẹ ó tẹ̀ sòkú mọ̀mọ́ rẹ̀ níbi ọlọ́jọ́ bíi mélòó kan sẹ́yìn àwọn Adélọ́wọ́ kan family láti Iléṣà ni òun náà jọ ń gbìyànjú ni wọn ò mọ̀ náà ní yunifásitì so colleges of education bíi mélòó kan open fún bọ̀ tèmi pọ̀ tó open wọ́n mú mi Yólà wọ́n mú mi Ládó Èkìtì wọ́n mú mi níjẹ̀bú Òde wọ́n mú mi ní Làkọ́ọ̀dì lẹ́kọ̀ọ́ wọ́n sì mú mi ní Làóràngún lásìkò kan náà. lẹ́gbà kan náà. àwọn tí mo fi lọ ńgbà yẹn ni pé torí Yólà yẹn ló wù mí tí mo fẹ́ lọ ni mo fẹ́ gbìyànjú kí n ní àṣepapọ̀ pẹ̀lú àwọn Haúsá bàtà àwọn èèyàn ní pé ṣéwèé ẹ̀rí mi lọ́ọ́ gbà bẹ́ẹ̀ ni bẹ́ǹsì náà ni mo ṣe kú lọ sí Ìlà-Ọ̀ràngún ńgbà yẹn. Ìlà-Ọ̀ràngún ńgbà yẹn àwa la kọ́kọ́ jẹ́ ẹ̀ka ti ilé ìwé yẹn tó wá láti Iléṣà tó wá sí Ìlà. Nígbà yẹn kì í ṣe àṣọ ọgbọ́nu gbogbo ìgbà yẹn ní Ìlà-Ọ̀ràngún kò sí single taxi pé taxi kan ó gbé yẹn láti ibì kan débì kan ẹsẹ̀ lẹ́yìn láti ibi ìlú ti bẹ̀rẹ̀ títí débi ìlú dópin sí látọ̀nà Òṣogbo ń bí lọ sí ọ̀nà Òkèèrè Ìlà lọ sí ọ̀nà Àjàbà lọ sí ọ̀nà Kwara lọ́nà Àràndún ẹsẹ̀ lẹ́yìn lọ́nà Ọ̀yàn ẹsẹ̀ lèyìn ó fi rìn. Tàtàkùkù ńkọ́? Kò sí tàkùkù ní jẹ́ ọ̀kadà kò sọ́kadà. Ìgbà yẹn gan torí pẹ̀lú ọ̀dọ́ tá a jẹ́ akóríṣiríṣi ẹgbẹ́ jọ
ẹgbẹ́ méjì wà tí mo wà ńbẹ̀ ńgbà yẹn. Ìkan ńbẹ̀ tó jẹ́ social something, ìkan ńbẹ̀ tí wọ́n ń pè lẹ́gbẹ́ ẹlẹ́mu, a pè ní Kegels Club. Nígbà yẹn kẹ́dẹ̀rẹ́ tó jẹ́ àwọn iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yàn láàyò jù ní Ìlá Ọ̀ràngún gbà yẹn ni ẹmu dídà. So àmọ́ bí ẹgbẹ́ Kegels yẹn lárugẹ, àwọn ìyá kan ti wà tá a ti yẹ pé ọ̀dọ̀ wọn láti lọ́ọ́ máa ń gba ẹmu. Nípa Kegels ìtẹ̀sọ yẹn, táwọn máa ń gbọ́ ni pé àwọn onípàtà, àwọn nígbà yẹn ó ní àwọn ìlànà tí wọ́n gbé kalẹ̀ téèyàn bá wà kan tí ò dáa, tí wọ́n máa ń pè ní pé ó dìróòpù èèyàn, wọ́n yọ èèyàn lẹ́gbẹ́ yẹn. Àwọn òfin ń bẹ téèyàn gbọ́dọ̀ tẹ̀lé pé máa lọ ṣe ìṣekúṣe tẹ́ ìbá ẹgbẹ́ lójú jẹ́, kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ gbà yẹn. Nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ bá sì ṣekúṣe wọn, àwọn tó jẹ́ gbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ ẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀. Nígbà tí. So mo wà ní Ìlá Ọ̀ràngún yẹn láti 1980 dé 1983. Ọdún mẹ́ta. Mo kọ́ ìmọ̀ nípa tí wọ́n ń pè ní ìtàn àti tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn àti tí wọ́n pè ní ẹ̀kọ́ tí wọ́n pè ní education history Islamic studies ni mo ṣe níbẹ̀. Àbájọ tẹ́ fi rántí gbogbo ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. So inú àwọn tó lọ sí kádàrá pé ó yege ẹ̀sáàmù tí National Council of Education of Nigeria máa ń ṣe, rí sátífíkẹ́ẹ̀tì yẹn ṣe sátífíkẹ́ẹ̀tì kan kékeré. National Certificate, Nigeria Certificate in Education ni àpèjálẹ̀ NCE, Nigeria Certificate in Education. Ó fún yàn lórí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ ní ilé ẹ̀kọ́ girama. Ẹni tó bá jẹ́ pé ó dá ṣáṣá tó dángájíá dáadáa, kò sí kíláàsì tí ń bẹ ní tí ò lè kọ́. So ìgbà tí mo jáde ń bẹ̀ 1983, mo lọ ṣàgùnbánirọ̀ tó rágbọ̀n orí ọ̀fẹ́ wà fún ẹni ó bá jáde ńgbà yẹn láti ṣàgùnbánirọ̀. Ní NC. Yes. Wow. 1985 náà tó káńsù ẹ̀. So mo lórí ọ̀fẹ́ àti lọ ṣe àgùnbánirọ̀ nílẹ̀ Ìgbò. Ìgbà yẹn Old Anambra State ní ìpínlẹ̀ tí mo ti ṣàgùnbánirọ̀, but nísìn Enugu State ládùúgbò yẹn wà. Mo bẹ̀rẹ̀ níbẹ̀ yẹn ní ìlú kan tó ń pè ní Nembo lẹ́gbẹ̀ẹ́ Nsukka. Ní pé Ọlọ́run kádàrá pé ẹ̀sìn Islam mo ti kẹ́kọ̀ọ́ díẹ̀ nípa ẹ̀ kí n tó kúrò nílé. Ọjọ́ kan náà àwọn tí ó kó àkójọpọ̀ tá ń pè ní Muslim Corpers Association of Nigeria tó ń pè ní MCAN, àwọn mi ń pè MCAN. So èmi lákọ̀wé gbogbo àgùnbánirọ̀ tó ń bẹ ní Anambra State ńgbà yẹn. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run atúnkóra wa jọ ní Eastern Zone. Èmi ni General Secretary for the whole of Eastern Zone. Ó fún mi lóore ọ̀fẹ́ àti mọ ọ̀pọ̀lọpọ̀ ibi ní ilẹ̀ Ìgbò. Torí pé mo jẹ́ kan nínú ọmọ ìgbìmọ̀ aláṣẹ fún ẹgbẹ́ yẹn, ó fún mi lóore ọ̀fẹ́ láti jẹ́ pé kán mú mi kúrò ní ibi tí mo ti bẹ̀rẹ̀ àgùnbánirọ̀ wá sí ìgboro Enugu. Bàbá kan bẹ tí mo bá ṣiṣẹ́, àsìkò ìgbà tí wọ́n mú mi padà wá sí NYSC Secretariat, Abakaliki Road ní ibẹ̀ yẹn wà ńgbà yẹn. Bàbá yẹn public relation consultant ni, ẹnìkan tó jẹ́ bí àwọn oníròyìn. Ìgbò ni ó kàwé ní ilé ẹ̀kọ́ gíga Yunifásítì Ìbàdàn kó tó lóore ọ̀fẹ́ àti lọ sókè òkun. Ó wá dá public relation consultancy firm kan lẹ̀. Ó ń bẹ ní Ọ̀pàrà Avenue nígbà yẹn. Ó wá ń bìrẹ̀ bẹ́ẹ̀ pé òun nídìí àwọn tó bá kọ́ nípa ìtàn àti ẹ̀sìn. Torí ó ní project kan lọ́wọ́ ńgbà yẹn tán fẹ́ dọ́kúmẹ́ǹtì Igbo history, ló wá handle. So bí mo ṣe lóore ọ̀fẹ́ tí wọ́n fi mí sọ́dọ̀ rẹ̀ ni. Bàbá yẹn ṣe dáadáa púpọ̀ fún mi àti gbogbo àwọn tá a bá ṣiṣẹ́. Ó ní ilé kan ní Ọ̀pàrà Avenue yẹn nígbà yẹn, flat 4 ni. So ó kó gbogbo wa dà síbẹ̀. Ibẹ̀ ni à ń gbé. So tó bá ti di pé a parí iṣẹ́ tàbí weekend, a wá, a kó a jáde, a ṣe fàájì káàkiri ìgboro Ìbàdàn. Ìgboro Enugu nígbà yẹn.
so bí agbègbè máa ń ṣe bàjí káàkiri yẹn mo lórí ọ̀fẹ́ àti mọ ọmọkùnrin kan tó jẹ́ ọlọ́pàá ìgbà yẹn ìlú dáa gidi nígbà yẹn Ṣẹ́gun Ògúnwùyí ni ọmọkùnrin yẹn ń jẹ́ Sunday Ṣẹ́gun Ògúnwùyí mo ti lùsì contact pẹ̀lú rẹ̀ nígbà tí kò sáyé fóònù so òun yẹn bó ṣe ń jáde ní grammar school lọ sí police training college níkẹjà wọ́n train rẹ̀ as cadet inspector bó ṣe di pé ó jáde yóò ṣe jáde Enugu ni wọ́n gbé wá àwa ń ṣe bàjí káàkiri ìgboro Enugu níjọ́ kan mo wọ aṣọ Yorùbá mo dé fìlà sí tó bí a ṣe ń rí ìlú kọjá lọ òun wà nínú mọ́tò ọlọ́pàá bó ṣe jẹ́ pé ó pàṣẹ fún dráìvà pé kó páàkì mọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ni nígbà yẹn ibi tí iṣẹ́ ọlọ́pàá wuyì dé ẹni tó bá kàwé mẹ́wàá ńgbà yẹn tíwèé ẹ̀rí tó yanrantí tó dáa cadet inspector ni wọ́n á train rẹ̀ so wọ́n á jẹ́ cadet inspector tó ẹsẹ̀ rí sùnmù sẹ́lẹ̀ lógún bó ṣe rí mi yẹn bó ṣe rí mi ń jọ yẹn mi ìlera mi tó ní bọ̀dá mi ẹ̀ka san o mo ṣe rí báyìí mo dì mọ́ ni ìkọ́ gbogbo àti àjọ jágùnbánirọ̀ èmi nìkan mo jẹ́ Yorùbá so oníbọ̀dá ó sọ Yorùbá sí ń bò tí oníbò ń ṣe rí mi tí mo wo dírẹ́sì ẹ̀ ń sọ pé Yorùbá lẹ́nu ó dì mọ́ mi so ìmídélé báyìí kíákíá ló ti jẹ́ pé ó ti gbìyànjú àti jẹ́ ká ṣe papọ̀ kó wà ó gbé ajáde gbogbo wa ó gbé ó tó tẹ̀lé adélé tá à ń gbé tó bá ti jẹ́ pé ó fúri lọ́fíìsì ẹ̀ bá wa bá. inú tiẹ̀ náà dùn láti rí ẹ̀yà tiẹ̀ nílùú yẹn. bẹ́ẹ̀ni ẹni tó jẹ́ commissioner of police nígbà yẹn l'Ẹnúgu ọmọ Ẹdó ni mo lè gbàgbé orúkọ bàbá yẹn Kasmia Akagbosu. ọdún wo lẹ ń sọ yọba. 1983 Kasmia Akagbosu lórúkọ ẹ̀ ọmọ ìpínlẹ̀ Ẹdó ni òun ni commissioner of police ní hold Anambra State nígbà yẹn mo gbọ́ pé later gan pé ó ṣe commandant police academy tí ń bẹ ní Wudi ní Kano State so òun yẹn tó jẹ́ ọ̀gá ẹ̀ torí Sunday yẹn ṣe bẹbẹ níbi iṣẹ́ yẹn ìjọ kan bẹ tó pé ó lead àwọn ọkọ̀ kan lọ àwọn ọkọ̀ yẹn wọ́n dojúkọ ìpèníjà pẹ̀lú àwọn olè Ọlọ́run sì kádàrá pé Ọlọ́run fi àwọn ọlọ́pàá borí nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn ìmídélé tí commissioner of police yẹn gbọ́ngbà yẹn ibi tí mò ń lọ lábalábẹ́ ni pé wọ́n fáwọn ọ̀gá ọlọ́pàá ńgbà yẹn láti mọ rírì àwọn tán bá ń bẹ lábẹ́ wọn ìmídélé tọ́gá yẹn gbọ́ cadet inspector unconfirmed ni wọ́n fún un tó máa ń ná ní báàkan ní èjìká kíá ni wọ́n sọ di inspector confirmed tí bàá rẹ̀ di méjì ọjọ́ ìwúrí fóun àwọn ọmọ tó kó lẹ́yìn náà wọ́n fún àwọn náà nígbèga pẹ́pẹ́pẹ́ tó jẹ mọ́ wọn tòtírù nǹkan báyẹn bá ń bẹ lórílẹ̀‐èdè yìí yóò fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn bá ríṣẹ́ láti jẹ́ pé káwọn náà jígìrì kan sì káràmásìkì iṣẹ́ wọn ìwúrí ni wọ́n máa jẹ́ fún wọn kò ju bí oṣù bíi mélòó kan lọ tó lọ ọ̀nà operation mi jẹ́ pé wọ́n tó ń ṣe takuntakun bí bàbá yẹn ṣe sọ di ètò recommend ẹ̀ tán sọ di ASP ó ṣe di ASP bá iṣẹ́ mọ̀ ní gbogbo orúgbà yẹn nígbà míì di gbogbo ìgbà yẹn gan àtọ́jẹ́ inspector gan náà máa ń jẹ́ DPO káàkiri ó ṣe di pé kínní nìyẹn. ṣé ìyẹn ni àsìkò tẹ́ lò ní hold Anambra State present Enugu State. nígbà tí wàá parí NYSC báwo ni. bí mo ṣe parí NYSC ìgbà yẹn àsìkò gba ti. ṣé ẹ ti níran pé àbí náà kàn ti ẹ fẹ́ níyàwó. àsìkò gba yẹn àsìkò gba yẹn ni mo ṣègbéyàwó. ìyàwó mi tọ́lọ́n kádàrá pọ̀ jẹ́ ìyàwó mi nígbà tí mo ti jẹ́ pé mo wà modern school ni mo ti mọ̀. ọ̀rẹ́ mi kan bẹ kọ́lọ́mbà ń wà pẹ̀lú ẹ̀ ó wà lẹ́kọ̀ọ́ báyìí à ń pè ní Mustapha Banji Habib pé èmi pẹ̀lú ẹ̀ sọmọ́ra wa gidi gan bá a ṣe jọwọ́ wà á jọ lọ modern school ni so bóun ṣe bá a ṣe kúrò modern school technical college ló ń lọ ní Ifẹ̀ bó sì ṣe ṣetán báyìí Ọlọ́run kádàrá pé oríṣẹ́ gidi èmi pẹ̀lú ẹ̀ lájọ máa ń lọ sí ilé ìyàwó mi torí màmá tiẹ̀ àti ìyá ìyàwó mi lájọ ọmọ ìyá ọmọ bàbá ibẹ̀ ni mo ti dá ìyàwó mi mọ̀ gbogbo ìgbà yẹn ni ó máa ń yà mí lẹ́nu báwọn ọmọ ṣe ń sìn èso ti yín nígbà yẹn téèyàn bá jẹ́ pé èèyàn lóbìnrin tí ó fẹ́ ẹ mọ̀ dírẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣe
ó dé àyè kan tẹ́ pé ọ̀rẹ́ mi bá ń jí yẹn ni mo pa bẹ̀pẹ̀ à ń sọ fábùrú ẹ̀ pé mo fẹ́ fẹ́ ó lóun ò lè sọ o ìgbọ́n gbígbé ní ẹjọ́ ọmọ káàkiri wàá lè sọ ó lóun ò lè sọ o bọ́ bá lè sọ fúnra ara rẹ̀ ó lè sọ ìwọ ló yẹ kó o sọ ọ tí màá kó náà ó ṣàyàrí pẹ̀lú èròǹgbà tọlọ́run inú mo rò ní orí ara mi jọ kan mo bá kọ lẹ́tà nílé mo ti mú lọ́wọ́ pé màmá ìyàwó mi sì ti dá mi mọ̀ mo lọ sádùúgbò wọn bá kí wọn ní pẹ̀lẹ́ o èkejì ẹ̀ ń kọ́ mo ní wọ́n rán mi ń sẹ́mo kàn ní pé kínkín ni lẹ́tà yẹn tí mo ti kọ dání ọ̀kànrọ̀ àfikún ìyàwó mi lọ́wọ́ kó gbà ọgbà lẹ́tà yẹn o so nígbà tẹ́mi àti Bánjí wá ríra tí mo sọ fún kọ́lọ́ ọmọ líle mọ̀ ní ó ti lọ mú lẹ́tà lọ bẹ̀rẹ̀ fún rẹ̀ nígbà mo rán ṣẹ́ tó dá mi lóhùn nígbà wá padà jọ lọ bá ń béèrè lọ́wọ́ ìyàwó mi lóhùn ti rí lẹ́tà ní ó wà ní fún mi lésì ó ní ò tí ì ṣe sí kankan o nígbà yẹn ó yà mí lẹ́nu mọ́ ọmọ ṣe ń sìn very sweet upbringing wà kan fún ọmọ lẹ́kọ̀ọ́ tó yẹ pé kínní nígbà yẹn torí pé ìyàwó mi tó jẹ́ pé mo fẹ́ tó jẹ́ pé àtẹ̀gbẹ́ ìlàjọ máa ń lọ bẹ̀ tán bá ti sin àwọn òsìn adébi tí mo bá pààkì kẹ̀kẹ́ sí ọ̀padà ṣọ́ọ̀bù mọ̀mọ́ nìyẹn torí yóò jókòó pa síbẹ̀ bọ́lá sáàsì kádàrà pé mo rí ìyàwó mo dá mọ́ nìyẹn òun náà lọ iléèwé iléèwé wo làwọn náà lọ. nígbà yẹn ó ti wà ní ọkọ̀ọ̀kọ̀ wà ní Moran School ní St. Augustine nígbà tó kọ̀ parí ń bẹ̀ ó tún tètè tẹ̀síwájú lọ sí Ayédáadé Girls School tó ibẹ̀ ló wà gbogbo pé à ń dílẹ̀ bí à ń ṣe nǹkan kan kò dáhùn kò ṣe nǹkan kan. mo sábẹ̀ kojú mẹ́kọ̀. ẹ̀kọ́ mi ni mo fẹ́ gbájúmọ́ ó ti Ọlọ́run ti wá kádàrà pé àṣà ń lọ òun náà ti jáde Girls School nígbà jáde Girls School ó ṣiṣẹ́ díẹ̀ ní insurance company kan wọ́n pè insurance company yẹn ní Picali Insurance bàbá wa olóògbé Alhaji Chief Jimoh Olóyèdé Ibrahim inú Ọlájí àná ni insurance fẹ̀mí ẹ̀ ń gbà yẹn ó ṣiṣẹ́ díẹ̀ ń bẹ̀ kó tó wá lọ sípínlẹ̀ Ògùn ìgbà yẹn ẹni ó bá ti ní ìwé ẹ̀rí ìwé 8 ìwé ẹ̀rí ìwé 10 Ògùn State wọ́n máa ń gbà wọ́n kíákíá gẹ́gẹ́ bí olùkọ́ náà lọ ṣiṣẹ́ olùkọ́ ń bẹ̀ bí nǹkan lọ ṣiṣẹ́ olùkọ́ ń bẹ̀ ibẹ̀ náà ló gbé tẹ̀síwájú láti lọ sílé ìwé olùkọ́ ni. nígbà tí mo wá jágùn bá nírọ̀ yẹn àsìkò ìgbà yẹn ni Ọlọ́run kádàrá pé kí n ṣe tí wọ́n pè ní akédò ìyẹn introduction ṣáájú wò pé èèyàn tó ṣègbéyàwó ibẹ̀ ni mo ti wá láti Enugu mo ti wá ṣe màmí mọ́ yẹn pẹ̀lú ẹ̀. nígbà tẹ parí NYSC ẹ lo àsìkò. irọ́ mi tí ì parí àsìkò ìgbà yẹn náà ni so a ṣe yẹn ní bí oṣù kẹwàá ní 1983 so àwa fix pé a ṣe wedding December but àsìkò December tá a fix wedding sí ìgbà yẹn ni àwọn ológun gbàjọba lọ́wọ́ ara wọn Muhammadu Buhari ló gbàjọba ń gbà yẹn ìgbà tó wàá gbàjọba ìjọ tá a ti fix the last Saturday of December ńlá fix sí pẹ̀lú connection tí a ní family rẹ̀ àti tèmi so ìjọ tó yẹ kó jẹ́ last Saturday of the month yẹn ìjọ yẹn wọ́n ti gbàjọba níjọba yájọ Thursday àbí Friday a kàn lọ sí rẹ́gísì àlọ́tọ́ bọ̀wé ni so Saturday torí bí n pé ìyàwó mi pọ̀ lọ́wọ́ àwọn òbí ẹ̀ màmá rẹ̀ fi yé mi pé nígbà tí ṣe introduction yẹn gbogbo nǹkan yòókù tá a bá lọ́ọ́ ṣe ká lọ́ọ́ ṣe ń lè wà so December last Saturday in December 1983 làṣà ṣe ìgbéyàwó. last Saturday 1983. ìgbà yẹn èmi náà sì wà ní agùnbánirọ̀ torí between July and August lèèyàn fi ń ṣàgùnbánirọ̀ bẹ́ẹ̀ kò ṣe ní ṣe tí wọ́n pín yẹ́lẹyẹ̀lẹ ẹni ó bá ti ní ìṣe lásìkò tó yẹ ó tún lè ọdún míì nìyẹn. síbátísì gbà yẹn kò sí nǹkan kan ṣe mú èsì ń bẹ bí kò sí nǹkan kan tó jọ. ẹ ṣé bàbá. ìgbà yẹn tí mo wá ṣègbéyàwó
ẹni tó jẹ́ ẹni tí ó gbà mí gẹ́gẹ́ bí àgùnbánirọ̀ tí fọ́nà ọ̀fẹ́ kí n bóun ṣiṣẹ́ pé kí n dúró ní Enugu. Ìyàwó mi ti ṣètò òun náà ti gbìyànjú pé kí n máa bọ̀ wá sí Abẹ́òkúta torí bóun ṣe ṣetán ní ilé ẹ̀kọ́ olùkọ́ níbẹ̀ ó ti gbà sí Abẹ́òkúta ló sì wà òun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ti ṣètò pé kí n máa bọ̀ wá sí Abẹ́òkúta. Àní ìbísẹ̀ ìjọba náà ni nǹkan sì rẹwà gbogbo àyẹn. iṣẹ́ ìjọba náà ni pé kò lè tó yẹn bẹ́ẹ̀mi náà ṣe di pé mo tagùnbánirọ̀ dé lẹ́yìn ìgbà tá a ti ṣègbéyàwó náà bẹ́ẹ̀mi náà ṣe wá gbàṣẹ́ olùkọ́ni síbàdàn padà nù yẹn mo sì wá wà ní Ìbàdàn láti 1984 gẹ́gẹ́ bí olùkọ́ni wọ́n fi mí sí Ẹlẹ́ẹ̀lẹ́ high school tó ń bẹ ní Polo compound ibẹ̀ ni wọ́n fi mí sí ibi tán ti máa gbá polo yẹn táwọn èèyàn ti máa fi ẹsẹ̀ gbá polo ibẹ̀ ni wọ́n fi mí sí ibẹ̀ ni mo wà títí wọ́n fi dá ìpínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀ ní 1991 so nígbà sì dá ìpínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ Ọ̀yọ́ pẹ̀lú ìkórìíra tí ń bẹ ní ẹnu iṣẹ́ ìjọba ń gbà yẹn pàápàá jùlọ pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ ìjọba ní secretariat níbi kọ́mọ Ọ̀ṣun máa lọ Ọ̀ṣun ọmọ Ọ̀yọ́ dúró sí Ọ̀yọ́ tó ṣokùnfà bí èmi náà ṣe kúrò yẹn ṣùgbọ́n kó tó dìgbà yẹn ẹnìkan jọ́gà fún mi tó nífẹ̀ẹ́ mi púpọ̀ jù wọ́n máa ń kó wa jáde gan láwa kan tá a jẹ́ ọ̀dọ́ olùkọ́ à ń pe màmá yẹn ní Mrs. Fọláṣadé Ọlábòmí Olúsànyà so nífẹ̀ẹ́ púpọ̀ jù máa ń kó wa jáde tó bá ti wá bí mi léèrè Kọ́lá ìyàwó ẹ̀ ń kọ̀ mí níyàwó mi ò sí ní Ìbàdàn Abẹ́òkúta wọ́n nìkan wọ́n wà máa ń dágbé á ṣe nǹkan kan ọkàn ìdíjọ́ kan wọ́n bá pè mí gúnlẹ̀ lọ́fíìsì wọn ní gbogbo gbìyànjú tí wọ́n bá gbà kò fáìn bẹ́ẹ̀ àwọn tó ń wò yìí ìyàwó sójà làwọn gbogbo bí ọkọ àwọn gbé ṣiṣẹ́ sójà làwọn ọmọjọ́ máa lọ wọ́n nìkan wà máa dágbé pogolo kò fáìn àǹtí yẹn ni wọ́n tì mí lẹ́yìn tán sọ wípé dandan ló bí bẹ́ẹ̀ mi náà ṣe gbìyànjú kíyàwó mi wá padà wá join mi nìbàdàn ni pọ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run jíjọ́ mi tó wá join mi àpẹ́ wọ́n yìí dápínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀ ló bí báwa méjèèjì ṣe jẹ́ deployed officers láti Ọ̀yọ́ wá sí Ọ̀ṣun gẹ́gẹ́ bí olùkọ́ òǹdó olùkọ́ nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní jẹ́ ti gírámà. ṣé bàbá ẹ̀kọ́ àtọ́nu látàárọ̀ àmọ̀rí yín bá mo lérò pé ẹ̀yin tẹ́ ń wò wá tẹ̀tẹ̀ ń gbọ́ wá lérò pé ẹ̀yin náà ti ń gbọ́ àwọn bí bàbá wa ṣe ń tó lẹ́sẹẹsẹ ẹ sì mọ̀ pé mú ti ẹni ẹ ti máa mú ti yín bẹ̀ tí a fi gbétò ìkàlẹ̀ náà nìyẹn láti máa bùnmi fún omi ọgbà àwọn àgbàlagbà. ó sì kù. à ń tẹ̀síwájú lóye títàn. lábala abìkan bẹ̀ àsìkò ìgbà tí mo wà ní gírámà yẹn pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run nìbàdàn àwọn ọmọ téèyàn kọ́ ń gbà yẹn ọmọ tán mú yányán ni. a fẹ́ béèrè náà pé báwo ni ètò ẹ̀kọ́ bẹ̀rẹ̀ tán dángájíá pẹ́pẹ́ tó lùkọ́ gan ọ̀bàjọ́ olùkọ́ tó dá sámúsámú ọmọ gan lè gbé yẹn ṣubú torí mi gbọ́dọ̀ mọ́ rántí irú ìka pàtàkì tó ṣẹlẹ̀ sí mi báyìí nígbà yẹn tí mo wà ń bẹ̀ yẹn àwọn ọmọ tán ti bẹ́ẹ̀ máa ń ṣe pé wọ́n fẹ́ súnmọ́ pé wọ́n kíláàsì tí wọ́n yìí ṣe kó tó di pé wọ́n bọ̀ sí tí wọ́n ṣàṣekágbá iná fún mi tí mò ń kọ́ ní history àti Islamic studies. so ọjọ́ kan bẹ tẹ́ pé àwọn ọmọ kan tí mo fẹ́ kọ́ ní history ń bá dé kíláàsì wọn ìtàn ń bá kọ tọ́pìkì yẹn sórí ojú pátákó ọmọ tán súnmọ́ mi nínú wọn wọ́n ti ṣe tí mi ò mọ̀ wọ́n ti ṣèpàdé ní pé ó dà pé bóyá olùkọ́ yìí máa ń gbé ntí ọkọ̀ sí orí ni pé àwọn tẹ̀sí tíjà yìí ntí mo kọ sókè wọn bá dáhùn pé èmi mo sọ fáwọn pé káwọn máa kàwé wọn ti kọ́ wọn ti kà ó ti yá wọn. bí bó o. wá ntí ẹ tètè mọ̀ mo bá kọ kejì wọn ló ti yá wọn mo bá kọ kẹta wọn ló ti yá wọn nǹkan kan sọ sí mi lọ́pọlọ ni pé ó nídìí tán ọmọ fi ń gbé báyìí mo ní látòní lọ ẹ̀yin lẹ́mọ̀ dárúkọ ipa tábà kó tọ́pìkì tábà kọ́ ẹ̀yin lẹ́mọ̀ sọ látòní lọ ẹ̀yin sọ nǹkan kankan mọ́ nàbàdà àwọn ni ó dà bẹ́ẹ̀
ìkan ni wọ́n bá dárúkọ tọ́pìkì kan ọ̀kan kọ́ òkè ni bí mo ṣe bẹ̀rẹ̀ sí í kọ́ gbogbo wọn ní ẹ̀kọ́ yẹn gun tí mo mọ̀ pátá lórí ẹ̀ àwọn ìbéèrè tó lè jẹyọ torí tí n bá ti kọ́ ní nǹkan báyìí àwọn ìbéèrè tó lè jẹyọ ń kọ́ wọn wọ́n ṣe lè jẹ́ pé wọ́n ó dojú kọ irú ẹ̀ bá jáde àwọn ọmọ yẹn wá rí bẹ́ẹ̀ wọn ò lè mú mọ́ra ó di ìtótó máa tẹ̀lé mo bí wọn léèrè wọn fún mi ní tọ́pìkì àkọ àyànjú ẹ̀ bó ṣe di pọ́n kan nu wọn rọ́ wá bá mi ní ibi tá a máa ń jókòó sí gẹ́gẹ́ bí olùkọ́ nù pé kí n jọ kí n dáríjì àwọn ìpínlẹ̀ ṣe wọn náà ti sẹ́nu wọn ní tọ́pìkì tí mo wá ń jọba tí mo kọ wọn náà mọ nǹkan kan pẹ́ wọn náà kàn sọ bẹ́ẹ̀ ni mo ní mo ti wá rìkọ́ọ̀dù ẹ̀ sínú ibi tá a ti máa kọ nǹkan sí tán pé dárí ipa àti ikọ̀ mi ò sì lè padà abẹ́ yẹn mọ́ láyé wọn ní kí n jọ nítorí tọ́lọ́run wọn fi títóbi ọlọ́run bẹ́ẹ̀ ni kí n jọ lọ́dà mo ti gbọ́ ẹ mọ̀mọ́ sí bẹ́ẹ̀ sí ń ṣe kódà kí lẹ fẹ́ fi fàyọ orí ọ̀fẹ́ dẹ̀ tún wà ńgbà yẹn èmi náà tó ti bẹ̀rẹ̀ pé mo fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mo ń ṣe nǹkan kankan ní tí à ń pè ní pé kéèyàn máa ṣe níta lè pè ní crash program pé kéèyàn sáré máa ṣe nǹkan kan ní yàjóyàjó mo ti foyí lọ gba fọ́ọ̀mù ní UI gẹ́gẹ́ bí direct entry student pẹ̀lú NC mi àti nítorí ìgbà tí mo jẹ́ pé mo fi grade 2 ṣiṣẹ́ mo ti ṣe GC ordinary and advanced level papers tí mo ní lọ́wọ́ pẹ̀lú NC certificate ní gbogbo yẹn mo kó papọ̀ tán ìgbà mi UI wọ́n ti gbà mí mo ti wà ní UI mo ń sọ́tù ìjọba ní lecture láyé ní kíákíá UI ń ti gba UI lọ ń padà wá sẹ́lẹ̀ lẹ́sí school àwọn èèyàn ṣẹ̀dẹ̀mọ̀ olùkọ́ ni a máa ń sọ́ra wa àwọn kan bẹ́ẹ̀ ní gbogbo gbà yẹn wọn ò tẹ̀síwájú wọn ò ṣe nǹkan kan ṣùgbọ́n inú wọn ìdùn sí ẹni wọn bá ń tẹ̀síwájú wọn kan ṣe wá gbé súnmọ́ mi bá ẹni tó jẹ́ ọ̀gá fún mi nìyẹn mo wá ronú pé ó lè dà yẹn pọnyán nílẹ̀ ká má sì lọ dá mi dúró lẹ́nu iṣẹ́ mo ti parí part 2 tó kù bí ọdún kan àti bí oṣù mélòó kan mo ṣe fagilé ni nígbà tó lọ́n dẹ̀ máa kádàrá kò ju bí ọdún kan tí mo fagilé bí UI ṣe open pé BLS1 distant learning scheme wọn náà tó kọ́kọ́ gba fọ́ọ̀mù yẹn ni mo wà èmi náà ṣe wọlé padà ní sí UI. ẹ padà sí. mo wá padà wá lọ sí UI mo wá ṣe guidance and counseling pẹ̀lú history as the subsidiary course. so ìyẹn ni mo ṣe tán ìgbà tí mo ṣe tán ní 1993 mo wá ní lẹ́mìí ètò yìí tó ń bẹ lẹ́mìí mi pẹ̀lú pé mo ti ṣẹ́ ní industries lè ètò ìmá lè lórí ọ̀fẹ́ àti ríṣẹ́ ní industries máa lè lórí ọ̀fẹ́ àti wúlò pọ̀pọ̀lọpọ̀ èèyàn yàtọ̀ sí pé bóyá kí n kọ́ ọmọ mo gbìyànjú mo bá tún gba fọ́ọ̀mù pé mo fẹ́ ṣe ìpele kejì ẹ̀kọ́ mo láti padà sí UI again mo wá ṣe masters in personnel psychology. èròǹgbà ọkàn mi gbà ni pé I will be a personnel officer eventually ti máa ń ṣe lọ I will be a personnel manager I will link it up being a director personnel. pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run mo sì yege mo ṣe yẹn tán ní 1988 so 1998 mo ṣe wá sí yẹn tán torí nígbà wọn tán kó wa wá sọ̀sùn ni mo tó parí ẹ̀. kọ́ọ̀sì yẹn professional masters ni ó ìfọ̀fù kéèyàn ó ṣe 6 months industrial training olórí ọ̀fẹ́ àti ṣe yẹn pẹ̀lú Nigeria Bottling Company Coca-Cola. so ẹnìkan tí mo mọ̀ ń gbà yẹn níbẹ̀ òun láti gbìyànjú pé èròǹgbà ọkàn mi mo sọ fún un wá fún mi ní oní ẹni yẹn wọ́n pè ní wọ́n Mr. Fúnmi Ali oní regional general manager Coca-Cola ńgbà yẹn tó ń control gbogbo South West. ó ní kí n mọ̀ wá ló wá máa yọ̀ lẹ́nu nígbà yẹn láti ọ̀sán bí màá lọ. àsìkò yìí mo fi mọ rírì ìyàwó mi abalabi kan bẹ́ẹ̀ tó kópa tó ṣe pàtàkì lórí mi jọ ó pè mí gúnlẹ̀ lẹ́nu tí mò ń lọ báyìí lẹ́nu fìfo ìdún yànmùyànmù. ó ní bó ṣe pé èèyàn pàtàkì ló link mi ọ̀ pẹ̀lú ẹ̀ ó ṣe pàtàkì kí n gbọ́ àìsí mi
òun ló sáà fún mi ní ìmọ̀ràn pé nǹkan tó bá jẹ mọ́ nǹkan tó jọjú mo gbọ́dọ̀ rà dání. Òun ni mo fún lówó ó lọ bá mi ra ìgbín. Ẹ̀gbọ́n yẹn tí n bá lọ mú a lọ gan àga tó máa fún mi lówó mọ́tò tí ń wọ padà wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun. tó mo ṣe débẹ̀ ǹjọ́ yẹn tí mo dọ́dọ̀ wọn ẹni tó jẹ́ confidential secretary wọn wọ́n ti fi mí hàn pé tọ́mọ ìbá ti ń dé ẹ máa jẹ́ orí mi ni o. Mo ṣe débẹ̀ báyìí arábìnrin yẹn ti àtẹ́ǹsì mi wọ́n ní ń wọlé. Ìyàwó mi ti bá mi ṣe pákéjì ìgbín yẹn sínú nǹkan mo gbé lọ́wọ́ ní play tí mo ṣe wọlé wọ́n ní Kọ́lá kí n lọ fà lọ́wọ́ mo lẹ́yìn ni mo mú kíní kékeré ìdáná a ní kí ló wà ń bẹ̀ nígbà ẹ bá ṣàgbà wọ́n ní wà lọ ń yọrọ ẹ lẹ́nu òǹbọ́dà rẹ kẹ̀kẹ́ gbà bí mo ṣe gbé lé wọn lọ́wọ́ báyìí wọ́n kàn fọwọ́ tẹ̀ wọ́n ṣe fọwọ́ tẹ̀ bá wọ́n ní ìgbín níbẹ̀ ní sà ọ̀dọ̀ kárí. Pẹ̀lú ìmọ̀ràn tí ìyàwó mi fún mi yẹn pípadà lọ tí ń padà lọ bá dé àwọn ní àdúrà rẹ ti ń gbà díẹ̀díẹ̀ lẹ́kùn ládùúgbò apá àyè kan ti ṣí sílẹ̀ pé àwọn ò ní fi ọ́ síbẹ̀. Ó korò ní ẹ̀mí mi ń jọ yẹn pé àwọn ò ní fi ọ́ síbẹ̀. Mo ní kí ló dé wọ́n lọ́dọ̀ obìnrin ló rìpọ́ọ̀tù sí tí ọjọ́ gẹ̀ wọ́n ní ṣùgbọ́n obìnrin ND ló ní lọ́wọ́ fund job training ló ní tó ìdí manager pé nígbà tí wọ́n bá lọ jẹ́ assistant manager rẹ̀ pẹ̀lú certificate tó ní masters lọ́wọ́ wọ́n ní job friction máa ṣẹlẹ̀ ya ìgbọ́ra ẹni yóò ṣẹlẹ̀ pé wọ́n pẹ̀lú ẹ̀ kọlura yín ó sì sọ̀rọ̀ sí wọ́n náà mọ̀ wọ́n níbi ó gbé sọ̀rọ̀ sí ni pé èmi náà àmì married man mo níyàwó nílé pé kò dẹ̀ ní dá wọ́n ní ó ṣe sùúrù wọ́n tó ń padà lọ wọ́n tó sọ fún mi níjọ́ kan wọ́n ní àyè tó ṣí sílẹ̀ àwọn láìkí ibẹ̀ ibi táwọn ti lè máa fọwọ́ sọ̀yà fún mi fẹ́ fi mí sí. Àlọ́ndì náà yẹn tá a wá jọ ń lọ òṣèlú tó ti bẹ̀rẹ̀ nígbà yẹn nípínlẹ̀ Ọ̀ṣun èmi náà sì yọjú sóṣèlú bí ká mọ báwọn ṣe á sí registration á sí nǹkan kan wọn ó dìbò á kópa á sí nǹkan kan. wọ́n bá dáhùn pé káńsù wa tí wọ́n fún wa tó jẹ́ mọ́ pé àpòmù àti ìkó ìlú ní pé alága ó ti gbá alága kalẹ̀ àjọṣetò òbò ni ó ti wọlé ìbò àwọn kánsílọ̀ náà ti wọlé sọ pé ẹni tó máa jẹ́ akọ̀wé ìjọba àbílẹ̀ pé wọ́n ń wà pé ipò ìlú sì ti wá àwa bíi 15 la yọjú láti kó ipa fẹ́ ṣe akọ̀wé ìjọba àbílẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àtàtìlẹ́yìn àwọn èèyàn pàtàkì pàápàá jùlọ bàbá wa kábíyèsí àná wọ́n jẹ́ kábíyèsí fún gbogbo wa bọ̀tẹ̀mí pẹ̀lú wọn ti jọ súnmọ́ra wa tipẹ́tipẹ́ àná sọ pé nínú gbogbo àtàn yọjú yìí ọmọ ìkàwé ó sì ṣe wọ́n lè máa bí áléèrè ńjọ́ mi pé ṣe bí bò àná ṣáàdúró gbọ̀ngbọ̀ngbọ̀n pé káwọn fọmọ yìí wọ́n fi sí ibẹ̀ mo sì jẹ́ akọ̀wé ìjọba àbílẹ̀ nígbà yẹn nìyẹn. That was 1999. 1999 yẹn ìgbà yẹn kẹ̀dẹ̀ sí rèé ẹni ọba jó ṣiṣẹ́ ìjọba. mo fẹ́ bẹ̀rẹ̀ pé iṣẹ́ wà lẹ́nu iṣẹ́. Mo wà lẹ́nu iṣẹ́ ìjọba òṣìṣẹ́ ìjọba tán bá yàn sípò ẹ pé wọ́n yàn sípò ẹ pé bóyá àwọn èèyàn rẹ̀ ni wọ́n fẹ́ iṣẹ́ rẹ̀ kò wá ṣiṣẹ́ kọ́ ẹ pé n tán pé communal service pé bóyá èèyàn rẹ̀ ni èèyàn tó bá jó ṣiṣẹ́ ìjọba tó jẹ́ career person bí mo ṣe jẹ́ èèyàn kọ lẹ́tà pé mo fẹ́ sìnlú mi ni o mo kọ lẹ́tà yẹn yóò béèrè fún tán pé ní leave of absence èèyàn ní lórí ọ̀fẹ́ àti gbowó oṣù ṣùgbọ́n iṣẹ́ èèyàn yóò dúró lẹ́tà yẹn ni mo kọ wọ́n wá ti bẹ̀rẹ̀ sí máa bá mi gbìyànjú àti yanjú ẹ̀ àsìkò ìgbà yẹn bàbá wa Kàndé ni wọ́n jẹ́ gómìnà báwọn ẹgbẹ́ wọn gbà yẹn má ṣe gbé òfin pé òfin ìjọba kan má ṣe gbé dìde nìyẹn òfin yẹn ni pé anybody tó bá jẹ́ òṣìṣẹ́ ìjọba tó bá ti yọjú sóṣèlú ó ti yẹn ti fẹ̀yìntì nìyẹn
n tí ó bí tí mo fi ní prematured retirement ní 1999 nìyẹn. So láti 1999 bí around bí 26 years ago 26 years ago mo lè jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì. ẹ ṣé ẹ kú ìgúnlẹ̀ ọbẹ̀ Èdùmàrè kò sì ní jẹ́ kẹ́ ẹ fàìsàn ló gbà. Nígbà tí ẹ wá fẹ̀yìntì báyìí lẹ ti wá ráyè òṣèlú gan-an ní pàtó. Nígbà pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àsìkò ìgbà tí mo wà ní káńsù Ọlọ́run kádàrá pé kéèyàn bà ara rẹ̀ lójú jẹ́ ó wà ń bẹ̀. Ó tẹ̀ pé ipò tí mo dé mú ipò ọmọ ẹ̀yìn ni ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ gbìyànjú ẹni ọba jẹ́ ọmọ ẹ̀yìn ò gbọ́dọ̀ ṣe gúlégúlé jù sẹ́ni ọjọ́ jẹ́ ìṣẹ́ ọjọ́ lójú àmì ni pé ẹ̀ ń jẹ ọ̀gá yín lẹ́sẹ̀. Mo ṣe yẹn títí di 2002 àpò ń bẹ̀. Ìgbà kú ń bẹ̀ nígbà tá a fẹ́ kú eléyìí ṣe pàtàkì nínú ìgbésí ayé mi. Wọ́n sọ yìí pé ọ̀nàrẹ́bù tí a máa ní àwọn ẹgbẹ́ tájà àgbàgbẹ́gbẹ́ wọ́n ń sapá pé Ìkòyí ni yóò ti wá. Àwọn tán jẹ́ pé wọ́n wà nígbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ ńgbà yẹn pé wọ́n dá mi mọ̀ wọ́n pè mí pé kí n wá sípàdé wọn wọ́n bá mi ṣèpàdé wọn láti fi yé mi pé èmi ni àwọn fi ọwọ́ sí pé kí n jáde gẹ́gẹ́ bí ẹni tí ó díje gẹ́gẹ́ bí ọmọ ilé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Ọ̀ṣun tí ó ṣojú state constituency méjèèjì tí ń bẹ àìtọ́jẹ́ kan bí local government méjì Ìrèwọlé àti Ìṣọ̀kan. Wọ́n àfi máa báyẹn wọ́n tún yan nínú wọn wọ́n yan méjì pé àtọ́ tẹ̀lé mi lọ sí Òṣogbo tí màá mú ìwé pé mo fẹ́ ṣe kinní yìí lọ sí party's office. Àwọn méjì tí wọ́n yàn pẹ̀lú mi àwọn méjèèjì ti bẹni ilẹ̀ báyìí kọ́ máa mi forí jì wọ́n. Olóògbé Alhaji Ganiyu Popoola látàpọ̀mù àti olóògbé Alhaji Rasheed Salawu wọ́n máa ń pè ní RS Block láti Ìkòyí. Àwọn méjì tẹ̀gbẹ́ wọ́n yàn pé kán tẹ̀lé mi nìyẹn. A sì múwé lọ wọ́n gbàwé mi pé mo fẹ́ ṣe nǹkan pè ní letter of intention tó wọ́n gbà wọlé. Ọ̀tún gbé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run gbà tá a dé Ìkòyí wọ́n yí rí ẹ̀wò náà tó jẹ́ àgbẹ̀gbẹ́ wọ́n ní èmi ẹsẹ̀ kúrò ní káńsù ni pé àárọ̀ mi kí n fa àyè yẹn sílẹ̀ fún ẹlòmíì ìtóbi tí wọ́n sọ pé kí ẹ̀gbọ́n mi Alhaji Ọ̀nàrẹ́bù Sulaiman Oyègúnlé Àdìó pé káwọn dìde nìyẹn. Wọ́n sì pa mí láṣẹ pé gbogbo bí wọ́n bá ń lọ láti jẹ́ pé a gbìyànjú pé àádìrẹ́ bẹ́ẹ̀ fún bó ọjọ́ lọ́nà. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ṣàtìlẹ́yìn fún wọn. Bẹ́ẹ̀ ni àjọ káàkiri wọ́n láti fi dá mi lójú ńgbà yẹn pé típò míì bá dé tó jẹ́ pò pàtàkì wọ́n fún mi. Bọ́sẹ̀ mọ̀ àwọn olóṣèlú oríṣiríṣi ègé àrà là máa ń gbéra wa. Ègé pọ̀ ní òṣèlú. Ègé àrà pọ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú. Nígbà míì níta máa ń wí yẹn pé ìhà tìlù bá fi sùn kọ́ni ní ìlú yẹn ó fi jí ọmọ ìṣẹ̀lẹ̀ dáadáa nídìí ọ̀rọ̀ òṣèlú. Wọ́n sọ pé wọ́n ó fà á nípò làgbọ́ àyàn gbogbo ìjọba ti bẹ̀rẹ̀ ọ̀nàrẹ́bù ti bẹ̀rẹ̀ sẹ́wọ̀n bá ní kọmíṣánná ipò kọmíṣánná alákòóso pé ní ẹkùn federal constituency wa ń bí ẹpọ jẹ́ local government mẹ́ta Ayédáadé Ìrèwọlé Ìṣọ̀kan pẹ̀lú ààyè yẹn gbà yẹn Ìkòyí nìkan ni ò tí ì ṣe kọmíṣánná rẹ̀ pé sámọ̀sámọ̀ orílẹ̀ òwú gan ti ṣe lẹ́ẹ̀mejì rí pé ṣùgbọ́n Ìkòyí ò ṣe rí pé ká gbìyànjú wọ́n máa fún wa bá bẹ̀rẹ̀ sí sáré káàkiri. Bàbá wa yìí wọ́n tó jẹ́ bí ọ̀rẹ́ sí mi Alhaji Engineer Fatai Akínbádé àní party chairman gbà yẹn àgbìyànjú alọ́ọ̀dọ́ wọn. Ìjọ tá a lọ gbẹ̀yìn sọ́dọ̀ wọn tá a rò kòdòrò pé wọ́n á fún wa ní ipò kọmíṣánná Òṣogbo la kọ́ lọ níjọ́ yẹn láti lọ ka wọn mọ́lé. Ọ̀tìgbà tá a délé wọn bá sì dé bẹ̀bẹ̀ ìyàwó wọn tá a rí wọn ní wọ́n ti lọ Ìbàdàn. Èmi ni mo bá bà wá ń jọ ẹ pé nìbàdàn sí Ìkòyí bó sún mọ́ra wọn ẹjá lọ́ọ̀kan mọ́ Ìbàdàn. A sì gbéra tá a lọ sí Ìbàdàn nìyẹn. Bá a sì dé Ìbàdàn
ilé Alhaji Engineer Fatai Akínbádé wà ní Ìwó road báàsì débẹ̀ ń jáde lẹ́nu géètì wọn náà nípàdé pàtàkì kan ní ọgbà àgbà èmi náà mo tó sọ ń bẹ̀ pẹ́ ìníwó ètí ìtánu àjọ lọ. ẹ̀jẹ̀ àtẹ̀lé hàn bá a ṣe tẹ̀lé hàn lọ sọ́gbà àgbà ni nígbà bá kú òníwò léèyàn lọ sọ́gbà àgbà bá a ṣe dé wò ó dé àdọ́gbà àgbà ń jọ yẹn ẹni àwọn tán fẹ́ bá ṣèpàdé àwọn yẹn wọn àti ṣetán àwa náà kọ́ dá lóhùn mọ̀ dá lóhùn ìbánisọ̀rọ̀ ntí Alhaji Engineer Akínbádé fi parí ọ̀rọ̀ ìjọ yẹn ó ní ẹ̀yin tẹ́ wá láti kó ẹ̀ ń ṣe dáadáa lórí ìbò látọ̀dọ̀ yín àwọn máa fún yín nípò kọmíṣánná ṣùgbọ́n oró kan pàtàkì tí ń bẹ́ńbẹ́ ni pé ẹni ọba ní òye òṣèlú tó sì kàwé ẹ lọ mú wá o. ni ẹ lọ mú wá o. a ṣe dìde tá a kúrò lọ́dọ̀ wọn jọ yẹn nù ọ̀sán ti sán èmi mo sọ fún àtàjọ jẹ́ mùsùlùmí níjọ yẹn pé ẹja yà sí mọ́sálásí ọgbà àgbà àkákírun ọlọ́run ló ti ń sọ alátàárọ̀ a ṣe kírun aago méjì ń bẹ́ẹ̀ jọ yẹn bá ṣe ń bà lé nìyẹn. Adékòyí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run níjọ yẹn ẹ̀gbọ́n mi yìí àwọn sì ni wọ́n jẹ́ bí níta yìí mo lè pè ní àrò ẹ̀dí òṣèlú tá a kó jọ ń gbà yẹn Alhaji Azeez Akínlẹ́yẹ adéwájú ilé ọ̀nkú ayé tán pè ní Ọ̀jẹ̀kúnlé ní Adésínà bàbá ní apáàkì síbẹ̀ mọ́tò tèmi mọ́tò ẹ̀gbọ́n mi Kádéjọ àti mọ́tò ẹ̀gbọ́n mi Akínlẹ́yẹ yẹn ní mọ́tò mẹ́ta tá a gbé dání ìjọ yẹn ibẹ̀ ni Alhaji Akínlẹ́yẹ déńdì arrowhead ló ti ń sọ pé ìwọ ẹ máa lọ ìwọ ẹ dúró a pàdé lálẹ́ ìpàdé pàtàkì kan sì ń bẹ tá a máa ṣe nílé ọ̀nkú mi yìí Alhaji Aminu Mọ́sọ̀bọ́lájé Adédèjì ní ẹgbẹ́ Sudad a máa ń ṣèpàdé kan ní ilé wọn lẹ́yìn àlálẹ́ tó jẹ́ mọ́ pàdé òṣèlú a pàdé ń bẹ lálẹ́. àṣepọ̀ ń bẹ ẹ̀gbọ́n mi Kádéjọ gbé mọ́tò tí wọ́n síwájú èmi náà tẹ̀lé bá a ṣe délé ìwé UD Primary School ẹ̀gbọ́n mi Kádéjọ bá páàkì wọ́n bá rọ ayọ̀jú báyìí wọ́n ní Kọ́lá sọ̀kalẹ̀ wá wọ́n ní sísọ̀kalẹ̀ bó wọ́n ní jókòó lẹ́gbẹ̀ẹ́ àwọn bá sílẹ̀kùn bá jókòó wọ́n bá pè mí ẹ̀mẹ́ta náà pè mí mo rò pé kankan wọ́n ní Kọ́lá ẹ̀mẹ́lò ni ẹ pè mí lẹ́ẹ̀mẹ́ta wọ́n ní àníkàn sọ fún mi o níta bá lọ sí Òṣogbo wá sí Ìbàdàn lọ gbàgbà padà sí kú ọ̀rọ̀ òṣèlú ti yíwọ́ o oníbi bó kíni tẹ́ ẹ nílẹ̀mí wọ́n ló sì rí pé bá a ṣe rò ó lè má rí bẹ́ẹ̀ èyí mo ní Ọlọ́run ní máa kádàrá nǹkan tí ò bá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ náà nù ayé òní títorí ẹ̀ parẹ́ àgbìyànjú ni. bá a ṣe di pa àpàdé lálẹ́ ẹnìkan nínú wa ṣe dìde wọn ni ọkàn dábàá ẹnìkan nínú ìlú ni nígbà dábàá ẹnìkan òkú ní ẹnìkan nínú òjókòó wa lóhùn kejì padà wọn ní à ń gbòrí báyìí o lẹ́tà pé adírẹ̀bẹ̀ fún ipò yẹn wọ́n pè ní letter of recommendation pé Alhaji Kọ́lá Akínlábí ìwà àti ọ̀nkú rẹ̀ Alhaji Ìbíkúnlé Bọ́ládalẹ́ lẹ́kọ̀ọ́ lẹ́tà yẹn pé táì rẹ́kọ́mẹ́ǹdì wọn ẹni tí à ń dárúkọ lọ́dà kò sí ọ̀nà á lọ kọ́. nígbà tí wọ́n sọ báyẹn bó ló ṣe rí lọ́kàn yín torí bẹ́ẹ̀ tí n tó ṣáájú ni pé ipò tí ẹ kọ́kọ́ ti fojú sùn gẹ́gẹ́ bí state honourable tá a sọ wípé kí ẹ jẹ́ kẹ́nìkan ó ṣe àbí ìtàn ṣe ni pé àtìpó yìí bá ti yọjú ìwọ láàfin ìfẹ́ o nígbà tí ilé tó wá jáde. àdéhùn olóṣèlú ẹ ti sọ bẹ́ẹ̀. kọ́lọ́run túbọ̀ ṣàánú ni gbogbo àwọn àìṣedéédé yẹn ọmọ ń kó gbà míì tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mi ò fi látúbọ̀tán tó gidi. kéèyàn mọ̀ mú sẹ́ kéèyàn sọ̀rọ̀ ní àárọ̀ kó tó gbé ọwọ́ ọ̀sán kó ti yí padà kéèyàn sọ lọ́sàn kó tó di ìrọ̀lẹ́ málẹ́ kó ti yí padà ó pọ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú gàmùgàmù báyẹn bẹ̀. àwọn tọ́lọ́ sì máa ń bínú sí jù ní kéèyàn máa jàmbá àdéhùn. ọlọ́run gan pa á láṣẹ pé ẹ gbọ́dọ̀ yẹ jàmbá àdéhùn ẹ gbọ́dọ̀ yí àdéhùn padà. ṣé ogun àtàntì wí bẹ́ẹ̀. lẹ́tà yìí náà ẹ ti kọ́. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọ̀nkú mi yẹn late Alhaji
Ìbíkúnlé Bọ́lá dalẹ́ kọ́ra máa ń foríjì wọn ẹnìkan ti sáré dọ́dọ̀ wọn wọ́n ti wá sọ fún wọn ní Àkọ́lá wọn ti wá wí fáwọn nítorí ọba lè kọ́ kó kọ́ táwọn náà bá lè kọ́ kó kọ́ táwọn ò kọ́ báwa méjèèjì ká wá jókòó ká má rí méjèèjì papọ̀ ìbí pẹ̀lú wọn la kọ lẹ́tà tá a fi jẹ́ pé àì rẹ̀kọ́mẹ́ǹdì onítàn. sọ wá padà já mọ́kò yìí lọ́wọ́. ìpè náà ló já mọ́ lọ́wọ́ ló já mọ́ lọ́wọ́. ṣé ẹ rántí ẹni tó padà já mọ́ lọ́wọ́. fún òbí ṣe nǹkan tó gbé kínní ẹ̀gbọ́n mi tó jẹ́ bí ẹ̀gbọ́n náà sí mi ló ń tàn Alhaji Sikiru Ọládìbọ̀sùn àni wọ́n fún nípò yẹn ni wọ́n fún nípò yẹn. ó jẹ́ pé àní kọmíṣánná àkọ́kọ́ ní nípò yìí ni wọ́n fún. láti gbà náà bóòlù òṣèlú ṣe wáyé lọ́kàn yẹn. nísìnyí sẹ́ẹ̀sì tó wà ń bẹ́ náà. nǹkan ọdún kan tó ń keep me going abala abìkan bẹ́ẹ̀ tí mi máa yí iri wo. nìkan náà kábi kẹ́kọ̀ọ́. wọ́n nígbà téèyàn gidi ọba dá sí nǹkan èèyàn burúkú ni ó dá sí ìwà burúkú ni ó sì máa hù. in a place tó bá yẹ kẹ́ ẹ dá sí nǹkan tó yẹ kẹ́ ẹ dá sí tẹ́ ẹ dá sí tó bá dá sí náà máa dá sí. ìjọba ṣe náà ẹ gbà ní. wọ́n máa padà bú bẹ́ẹ̀ náà sì wà ń bẹ́. So that has been the spirit to keep me on. nígbà tẹ́gbọ́n yẹn ṣe ẹ pé along the line tí ẹ pé Oyèlọ́lá gómìnà tó sọ pé òun fẹ́ reshuffle cabinet ní 2003 mọ́ 2004 títí di 2005 wọ́n jẹ́ agbọ́n nílùú wọ́n wá sọ ṣùgbọ́n àti sọ ẹni ọba jẹ́ pé ó tún nífẹ̀ẹ́ sírú nǹkan báyìí ó lè yọjú o torí nígbà yẹn pọ́lísì ìlànà ẹgbẹ́ PDP ni pé ibi tí nǹkan bá wà tá bá gbé mú kú náà nìkan dá padà sí. so pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run mo yọjú ńgbà yẹn gẹ́ náà tó mo fẹ́ ṣe mo fẹ́ já lákòóso. àbúrò mi olóògbé Alhaji Taofeek Abíóyè Mákindé òun náà yọjú ẹni tó wà ń bẹ̀ náà padà tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà tó sọ fún ọ̀fẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ́jú ọmọ ìlú náà tó pọ̀ wọ́n yọjú pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run òun kálukú rìnrìn rẹ̀ káàkiri láti dí rẹ̀ bẹ̀. àbúrò mi Alhaji olóògbé Abíóyè Mákindé ní ló já mọ́ lọ́wọ́ eléyìí tí mo fẹ́ sọ yìí kì í ṣe àsọgbọ́n àjọ òun kálukú rìnrìn rẹ̀ àjọ ń pàdé lọ́pọ̀lọpọ̀ ọgbà bọ̀tí nígbà tí wọ́n announce orúkọ rẹ̀ èmi ni the first person ní kúrò láti pè láti congratulate pé ó kú oríire on this deserved appointment. ìjọ ẹ̀ tó sì ń bọ̀ inú ẹni tó kọ́kọ́ bá ń lé rẹ̀ Ládésínà ló jẹ́ kan bó ṣe rí nígbà ó dì mọ́ mi ní bọ̀dá mi ẹjọ́ ní lójú ò ní kí ló mẹ́mẹ́ tí ó ti rẹ̀ fún. ṣàkúrò ẹ̀dúró tì mẹ́. mo ní kí ló mẹ́mẹ́ tí ó ti rẹ̀ kú. ó sì máa ń báyàwó mi ṣe àwàdà akọ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ó bá wá sọ́dọ̀ wa torí senior níyàwó mi jẹ́ sí ní Ida Adigan school ló pè ìyàwó mi dáadáa pé kó tọ́jú ẹ̀gbọ́n mi o kankan òun ò lè pọ̀ senior báyìí o torí ìyàwó òun lọ jẹ́ o wọ́n jọ máa ṣàwàdà. ó túmọ̀ sí pé ẹ̀mí ọmọlúàbí wà ní. ó gbọ́dọ̀ wà tẹ́ ẹ bá wò ó I'm sorry láti. torí àwọn nǹkan tẹ́ ẹ ṣàlàyé yìí ó tó nǹkan téèyàn mú ọ̀tá sí pé ìbá ṣe mọ́. I'm sorry to sound to be too professional. nísìn pẹ̀lú ìyọ̀ǹda náà tó lọ ń bá kádàrá nǹkan tí gbogbo àwọn èèyàn bá gbógun ó ń tèèyàn ní ọ̀bọ̀ síbẹ̀. bọ́tọ́ lọ́wọ́ bá kádàrá. bá kú ìṣẹ́jú kan. wọ́n yé ní 2000 títí tí wọ́n fi Abíóyè Mákindé 2005 tán fi Abíóyè Mákindé ṣe kọmíṣánná yìí ọ̀pọ̀lọpọ̀ ti rò pé èmi ni wọ́n á fi ṣe ńgbà títà àkọ́kọ́ ti yẹ lọ́dọ̀ lọ́wọ́ kádàrá ó ti ṣe rí nìyẹn. ẹ sì yẹsẹ̀. náà ọ̀tá ẹ̀pẹ́ ẹ̀dá sí dàgbàsókè ìlú mọ́. n lè lè claim sílùú mi. bí màmá mi tọ́jọ́ máa kiri ṣe jọ́ máa kiri tíyàwó mi jọ́ máa kiri ń dé pera mi lọ́mọ kiri. ẹ ṣé bàbá ẹ̀kọ́ àlọ́tọ̀ ọ̀sà lọ́wọ́lọ́wọ́ tá a wá wà báyìí ipò lẹ wá dìmú nínú òṣèlú báyìí gbọ́dọ̀ mẹ́nu bà. láti gbà yẹn lóko oúnjẹ òṣèlú àjọ máa ń lọ àjọ máa ń bọ̀.
àwọn àsìkò kan wà gan tó yẹ pé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run mo wà nígbàánu pé mi ni mo ṣe alákòóso tí mo jẹ́ alága ẹgbẹ́ PDP ní Ìṣọ̀kan local government bó tẹ̀ jẹ́ pé nkí àtẹ̀ká format ni ẹ̀pà kò máa ti kò ẹ̀ bọ́ọ̀dù wa mọ́kọ̀ọ̀kanlá pé mi ni mo wà nígbàánu ìṣàkóso ẹ̀ mo ṣe yẹn Ọlọ́run sọ pé kẹ́yìn ọba bẹ́ẹ̀ jẹ́ àtúmọ̀ ń jọ káàkiri pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run nísìn ọ̀kan náà ọmọ ìgbìmọ̀ Ọ̀ṣun State College of Health Technology Iléṣà lọ́jọ́ ọmọ ìgbìmọ̀ ọbẹ̀ ni mo jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tọ́lọ́run ràn mí lọ́wọ́ dé ṣé bàbá lójú òṣèlú. àdúpẹ́ mi lérò wípé ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá ẹ ti rí ọ̀kan tàbí méjì dìmú nínú àwọn ọ̀rọ̀ tí bàbá tí wọ́n bá wa sọ nínú ìrírí wọn ṣùgbọ́n ayé tá a wà yìí à ń gbọ́ pé kò rí báyìí nígbà kan pé pàápàá jùlọ bí àwọn ọmọ ìwé àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe ń lo ayé ní ìsìn kí ló dé kí ló fà á kí ni ìmọ̀ràn yín bàbá ká tó máa lọ ní. ẹni tèmi rí tó fà á ìṣù pé n tó ní í ṣe pẹ̀lú owó ọjà wa lógún pọ̀ jù lẹ́yìn lásìkò yìí n tán pè ní moral values àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ tẹ̀wọ́ gbà orúkọ yẹn làwọn èèyàn máa ń gbé lárugẹ dáadáa púpọ̀ jù gbà kan ní ilé gbàgbé eléyìí n tó jẹ mọ́ ló jẹ ń fẹ́ sọ ìgbà tí mo wà lẹ́nu iṣẹ́ nìbàdàn ọ̀gá mi kan tí mo bá ṣiṣẹ́ ọmọ rẹ̀ wọ́n fẹ́ lọ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò tán pè ní job interview láti Ìbàdàn lẹ́kọ̀ọ́ ọkọ̀ tọmọ yẹn wọ̀ ọkọ̀ yẹn wá ní problem lójú ọ̀nà nígbà tọmọ ṣàìṣe tán tí ó dé kínní wọ́n ti parí interview yẹn lẹ́kọ̀ọ́ ọmọdé bẹ̀ báyọ̀ bá bẹ̀rẹ̀ sí sunkún ẹkún yẹn só pọ̀ obìnrin tó jẹ́ olórí àwọn tí wọ́n jẹ́ panelist yẹn tẹ̀ mọ́ àwọn obìnrin Ọlọ́run túbọ̀ máa wà pẹ̀lú wọ́n máa ń ní that emotional attachment sọmọ ọ̀pọ̀ ju tàwọn ọkùnrin lọ ìyá yẹn wá ńlá sọ pé ayọ́ máa ṣé wọn fẹ́ kún parẹ́ sí torí kí ni missing this interview kò sọ pé o miss gbogbo nǹkan láyé ẹ̀ náà pé nǹkan mímọ́ ṣe ọmọ yẹn bẹ̀rẹ̀ sí sunkún ìyá yẹn wà touch láti bí léèrè pé ẹ̀dínwó kí n lórúkọ ẹ̀ ọmọ yẹn bá dárúkọ rẹ̀ bọ́ọ̀mọ yẹn sì dárúkọ ẹ̀ obìnrin yẹn ìwárìrì bá ó bá dáhùn ó ní pé just because of your mother a máa ṣe interview yẹn fún ẹ and be rest assured that if the company is taking 3 persons automatically you are one of them wọ́n ṣe mú un ó sì ṣe interview owó ò sí nǹkan kan ní ọkàn pàṣẹ fún gbogbo àwọn panelists yòókù ní pé please come around o let us do interview for this young boy ṣe interview wọ́n yẹ̀ ìwé ẹ̀rí ẹ̀ wò ni wọ́n sì yẹ̀ ìwé ẹ̀rí ẹ̀ wò ó ní ṣèjú báyìí náà sì kọ approve oníbàtàn àṣetán ibi tí company yẹn tó kí ńlẹ̀ dé wọ́n sì gbé mọ́tò fún àti driver so ìyá rẹ̀ tọ́jọ́ yẹ ẹ̀tọ́jọ́ gàfẹ́ mi láti máa bá ní sọ̀rọ̀ láàárọ̀ ọjọ́ kejì níbi tó ń kakú wa bá ń ṣe ká kíyèsí o a sì máa ṣe dáadáa pé ọ̀kan nínú àwọn ọmọ tó ń ti kọ́ rí ló jẹ́ ọ̀gá fáwọn tí wọ́n ṣe interview fọmọ wọn pé ká má fojú dọ́gbọ́ pé ká má fojú kékeré wo pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ìlú èmi mò ń jàǹfààní ẹ̀ tó pọ̀ àwọn ọmọ mi ní tí mo ti kọ́ bí akẹ́pẹ́ mi aláàjì àníkùn ògbóhùn mi ní o akẹ́pẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ àtàǹtì tí mo pé 70 láì sọ fún wọn láì jẹ́ pé bóyá kínní torí mi gan tí mo fẹ́ jẹ́ pé mo jẹ́ ọmọ ọlọ́jọ́ bíi make arrangement àwọn ọmọ mi. ẹ ti kọ́ rí. àwọn ọmọ mi tèmi gan bí. àná kà make contact pé a gbọ́dọ̀ tiẹ̀ celebrate dáadáa àwọn tó pé 70. ṣe grace. pé orí ọ̀fẹ́ Ọlọ́run ni bàbá yìí lórí gbà wọn ti ń ṣàgbàtẹ̀gùn wọn láti jẹ́ pé àtàjọ ọ̀rẹ́ mi kan tán lé contact níwọ̀nba contact wọn. ìkànnù wọn tó wá jẹ́ ọmọ kan tí inú ọmọ tí mo ti kọ́ nígbà mo wà nìbàdàn ọmọ yẹn súnmọ́ mi pọ̀ á wá á pè mí á tún bá gbọ́dọ̀ wá báyàwó mi sọ̀rọ̀ òdì ẹ̀sẹ̀ ó ti di bí ọmọ tí mo lè sọ pé part and parcel of my immediate family ni ọmọ yẹn ńlá tún ti sọ fún
ẹlẹgbẹ́ àwọn ọmọ yẹn wọ́n láti ṣe gbìyànjú láàrin ara wọn ọ̀nà ṣe pọ́tírètì yìí fún mi Wow. ìtàn ọmọ mi gan ṣe lélẹ̀ Wow. so ọmọ tí mo fi ẹnu mi bí àná ṣe lé wọn wàá tó fi mọ báyẹn kan nu wọn tán ti la àmì láka wọn láti béèrè lọ́wọ́ ọ̀kan nu ọmọ mi pé kí ni àkáǹtì tèèsì dáàdì Wow. wọn láti sẹ́ndì owó tó jọjú sínú àkáǹtì fún mi. tó tí mo fẹ́ fàyọ pẹ̀lú tẹ́ ẹbí mi léèrè ni pé falus nígbà yẹn àwọn èèyàn chẹ́rìsẹ̀ mo máa ń rántí dáadáa títí dòní bàbá mi Kí tó là á sùn jẹ ó sàn ju kí kí là ló á jẹ jẹ lọ lọ. wọ́n á sọ pé ìmí rírọ̀ ẹnìkan ìṣú sítòsí o pé orúkọ ó ṣe pàtàkì o mi sì máa ń sọ fún àwọn tó súnmọ́ mi pé orúkọ yẹn a gbọ́dọ̀ gbìyànjú ká máa gbé lárugẹ ká gbé gẹ́gẹ́ ká má jẹ́ ó bàjẹ́ o torí ẹni orúkọ kọ́ ló ń jórúkọ yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni. ṣé àdúpẹ́ tó wọn ní ẹ jẹ́ ká mú orúkọ ní pàtàkì torí pé n tí a jẹ́ ó ṣe pàtàkì ju tá à ń jẹ lọ́wọ́lọ́wọ́ lọ ká má torí n tá a jẹ ká má bàa tá a jẹ jẹ́ torí ọjọ́ iwájú ẹ ṣé bàbá àmọ̀rí yín bá o ẹ bá ní kí gbogbo àwọn tí wọ́n ń wò wá àti àwọn ọmọ àtẹnubí àti àtìkè yín àti gbogbo àwọn èèyàn tó jẹ́ pé wọ́n mọ̀ rí iná ni bàbá yìí rèé látọ̀dún gbọ́n ẹ bá ní kí ogun. mo dúpẹ́ pọ̀ pàápàá jùlọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún wa lóore ọ̀fẹ́ parí ọjọ́ òní ní ká kọ́kọ́ dúpẹ́ fún. àpẹẹrẹ pọ̀ ìgbà tí wọ́n bí mi sẹ́mi nìkan náà bí lásìkò báyìí wọ́n mi ti dẹ́ni àná mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún mi ó sì fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi she has been a supportive pillar to my home mo lọ ní o mo bọ̀ ní o mo lọ ní o mo bọ̀ ní o. Bàbá mo ní bèrè gan-an wọ́n lẹ́yìn olùkọ́ pàápàá jùlọ tẹ́ máa ń gbé káàkiri pé ìfẹ́yàwó kan pé yàwó púpọ̀. inú mi dùn condition tí mo gbà nígbèsè ayé mi it was rough roughness yẹn in the sense pé up step and jump ní gbogbo iléèwé mi tí mo lọ ń lọ díẹ̀ ń dúró díẹ̀ ń lọ díẹ̀ ń dúró díẹ̀ ìfẹ́ rú orí ọ̀fẹ́ yẹn fúnrú àwọn ọmọ mi mo sì ti ní lẹ́mìí gbogbo ìgbà tèmi àti ìyàwó mi jọ jẹ́ pé ẹ̀jọ̀jọ́ ọ̀dọ̀ wọ́n sọ pé kò wù mí kí n bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ. I am from a polygamous home. Bàbá mi tó jẹ́ bàbá mi tí mo mọ̀ bàbá tó bí yẹn mo gbọ́ dáadáa authoritatively pé ìyàwó mẹ́tàlá ló ní. Mẹ́tàlá. Pé bàbá mi nìkan sì lọ́mọ tọ́lọ́ kádàrá pé ọjọ́ mà tó sìn. So bàbá mi náà tó sì jẹ́ grandfather mi báyẹn òun náà kì í ṣe ìyàwó kan ó kó ìyàwó jọ tó pọ̀ bàbá mi náà ò fi mọ bẹ́ẹ̀ òun náà kó ìyàwó jọ ṣùgbọ́n mo ti ní lẹ́mìí pé kí ni ìwà káàkiri irú gbàtẹ́ pé ìyàwó mi ń bẹ lógún nínú ìwà lẹ́yìn tí mo wà lọ́yọ̀ọ́ mo lóore ọ̀fẹ́ àti jẹ́ pé kí n fẹ́ ìyàwó mi àwọn ọmọ kan gá tiẹ̀ ń bẹ́ ń gbà yẹn tèmi jẹ́ senior tutor wọ́n jẹ́ younger teacher fún mi tẹ́ pé àwọn ọmọ kan ń bẹ́nu wọn tán tẹ́ pé tí n bá sọ pé mo fẹ́ fi hàn tán pé wọ́n dáhùn. torí condition ìyàwó mi tó fún mi ní ìkóra ẹni níjàánu lábalábí kan pé ìfẹ́ jẹ́ pé kí n ṣe nǹkan kankan tí ó dààmú mọ̀mẹ́ torí màmá rẹ̀ pè mí gúnlẹ̀ pé ọmọ tí mo fẹ́ tọwọ́ tẹsẹ̀ àwọn fọwọ́ sí ṣùgbọ́n o kí n ti ní lẹ́nu pé kìí sóò nìkan ni mo fẹ́ o mo gbọ́dọ̀ fẹ́ àwọn ọmọ ìyẹn máa ń jẹ́ nǹkan tó ẹ pé ó jẹ́ nǹkan bẹ̀rù tí máa wà lẹ́nu mi gbogbo pé bóyá àyàn ń ṣe pé tíjà ń kó obìnrin jọ káàkiri kò wọ́pọ̀ tipẹ́tipẹ́ gbogbo orú nǹkan owó kòkó báyìí ni tíjà máa ń jẹ́ exemplary models sáwọn èèyàn tí ó jẹ́ strict disciplinarian kì í yẹ kékeré bí a ti ń rí tíjà tí ń jẹ́ pọ̀ ọmọ wólówó ní òkòjọ tí ó pohùn wọn máa bá wọn ṣàṣepọ̀ kí lẹ fẹ́ bìyẹn sọ. òṣèré ń gbà yẹn.
mo ti sọ́rí fún ọmọ mi kan ti wá mi wá rí tí wọ́n wá kí mi mo ní ẹ ń lè sọ pé nínú yín pé mo sọ fóun pé kó padà wá rí mi tọ́jú ọmọbìnrin kò sí. orí ọ̀fẹ́ ń bẹ fún mi nígbà tí àwọn mi ń bẹ lábẹ́òkúta tí mi wà ń bàdàn ẹgbẹ́ tó bá ti lọ ní Monday ó tó di Friday mo fi ìdí ẹsẹ̀ arọ. ẹja wa eléyìí ẹja fi kọ́gbọ́n kí wá ní àsìkò yìí tọ́lọ́ ti pé kẹ́mi lè jẹ́ ọ̀dọ́ di ogbó báyìí torí níta tó máa ń gbọ́ ni pé ìyàwó méjì ìyàwó kan lọ́jọ́ alẹ́ máa ń fìyà jọkùnrin ajá kọ́kọ́ bẹ́ẹ̀ yẹn bàbá. inú mi dùn pẹ̀lú tẹ̀sán tá a bá gbé ìkó ìyàwó jọ sórí òṣùwọ̀n tó lóyìnbó ń pè ní polygamy ọlọ́run kádàrá pé kí n rìnà rí yẹn dáadáa nínú marital psychology tí mo ṣe rí ọkùnrin ni polygamy pé fún jù obìnrin lọ nǹkan tóbìnrin kan ò bá ṣe dáadáa ó ṣeé ṣe kíkan ó ṣe dáadáa bẹ́ẹ̀ ni wọ́n bá jẹ́ pé bóyá kan ló ní ó gbọ́dọ̀ kọ́rọ̀ ara ẹ̀ lọ́rọ̀ Ọlọ́run lọ́wọ́ ó sì ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti faradà àwọn nǹkan kankan ń bẹ tí ò bójúmu ní ìsìn kíyàwó mi ó travel bóyá kí nǹkan kan ó wúyàn tí mo fẹ́ jẹ ẹ̀pọ̀lọ ara ẹ̀ ní ó tún máa sáná ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lọ́jọ́ ogbó àtẹ̀sán tí ọkùnrin máa jẹ́ pé ó yẹ kó rí tí ò bá sí rẹ̀pọ̀ láàrin tọkọ àtìyàwó ọkùnrin lè má rí ọmọ ń pọ́n ṣokùnfà tó yẹ gbogbo àwọn àdúgbò tẹ́ ẹ mọ̀ opó lọ́pọ̀ ń bẹ ọkọ wọn ti kú so gbogbo oríṣiríṣi ní ìsìn wa máa sọ ọmọ ní ìdí nǹkan kankan ẹ lọ bá bàbá yín ọmọ ní ìdí nǹkan kankan ẹ lọ bá bàbá yín abẹ́sì nǹkan kan ẹ lọ bá bàbá yín gbogbo àwọn nǹkan yẹn stressful life lọ́pọ̀lọpọ̀ ọkùnrin máa fi ń gbégbèsè ayé so àrùn kékeré ní ọ̀kọ̀lù báyìí ló kàn já sí kú so that is why tó ṣe pàtàkì pé ẹni ó bá jẹ́ ìyàwó gbọ́dọ̀ gbìyànjú kó máa fi ọkàn ọkọ rẹ̀ balẹ̀ ká má máa kópa yàbá ẹni ó jẹ́ ọkọ gọdẹ ìmọ̀ nǹkan kékeré báyìí ni ọkàn ọ̀hún tẹ̀yẹ̀ dé mọ̀ ó kú nìyẹn tẹ̀ bá sì wò nígbà gbogbo nǹkan mi bá dọbẹ̀ tán obìnrin ni ó kù tí ọmọ enjoy gbogbo sí nǹkan tí bá ń bẹ so lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo yín pàápàá jùlọ ìwọ gan tó ronú kàn pé kẹ́ wá bá mi inú ọgbọ́n yẹn kẹ́ wá jẹ́ pé kẹ́ kọ́ ọgbọ́n nínú ìtọ́lọ́ kádàrá mọ́ mi pé tọ́jẹ̀ mọ́ rírí mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ tó sì gbà ládùúgbà pé iṣẹ́ yìí tí wọ́n náà ń ṣe ó ṣàṣeyẹ o ó ṣe àṣeyẹ o àwọn kan ti síwájú tán ṣàṣeyẹ ìbọn náà lágbára lọ́wọ́ Ọlọ́run lágbára lọ́wọ́ àwọn tí mo tara wọn jáde àṣeyẹ ló ṣe o ọlọ́ba ń wà pẹ̀lú ẹ lílọ bíbọ̀ rẹ ọlọ́mọ ṣe nírọ̀rùn mo fi àsìkò yìí gbàdúrà gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wa tán sì ń wò wá káàkiri ibi tán ti ń rí wa wò àdúrà gbogbo wa ni ó gbà o Ọlọ́run ní fi wá ṣẹlòmíì o lẹ́ẹ̀kan sí i I thank you immensely for giving me this opportunity. Tá a bá wò dáadáa ń sìn mo lè fi gbogbo ẹnu sọ pé ìwọ lọ́fẹ̀ẹ́ jẹ́ bíi journalist kẹta tí n ó gbà lálejò báyìí nínú ilé mi ẹni tí mo kọ́ gbà lẹ́yìn bí àlejò bẹ́ẹ̀ Abíọ́gẹ̀dẹ̀ ń bẹ̀ yẹn ìyàwó mi lè rántí ni wọ́n ń tójú Ìdòwú láti kiri àbúrò mi dáadáa ni ó wá bá mi tó náà wá bá mi sọ̀rọ̀ kan tó wẹ́ pé interview mi lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ ní ẹ̀kúlé bẹ́ẹ̀ la jókòó sí ọmọ kan náà tó wá jẹ́ bí àbúrò sí mi distant àbúrò Alhaji Délé Àyànbóyè ọmọ ilé Ògbóni ọmọ dáadáa ni àbúrò dáadáa ni he was my information officer nígbà tí mo wà ní council pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ó dẹ̀ ní promotion he retired as a director ní local government service àwa sọ́dọ̀ mi gbogbo àwọn àsìkò kan tó yẹ pé ó ti jọ́gà àwa à interview mi tó yẹ pé kìíní mo dúpẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe kò ní dìbàjẹ́ o image laundering ó ṣe pàtàkì ọgbọ́n tí bá ń bẹ lára ẹnìkan if you share that kind of knowledge with other people nínú ọgbọ́n yẹn àárẹ̀dẹ̀ tí ó bù mú ń bẹ̀ tí ó wúlò fún so if I've been somebody tó yẹ pé bóyá kínní mo máa ń sọ fún àwọn tó ń súnmọ́ mi pé bá bí n bá ṣe gbìyànjú àwọn ìgbìyànjú wọn bá tí mo ṣe yìí bóyá lábúlé wa bóyá ọ̀gá akọ̀pẹ́ ni ìbàjẹ́ ń bẹ̀ báyìí. ìgbẹ́ ní lẹ́mìí pé gbé kínní so bó ti ṣe rí yẹn lẹ́ẹ̀kan sí
I thank you sincerely for giving me this kind of opportunity. Yes, sir. The Lord Almighty Allah will continue to strengthen you. Amen.